coming. Kí ló mú wa kóbò lójú ara? Àjẹ́bẹ̀ mi ní ṣe ṣó ìmọ̀ ọ̀ ẹ fún mínísítà. Alábòsí ń kóbò lójú ara. Ẹ ò ráyé lóde. Òbòlòbò ń jẹ́ kó lórúkọ méjì. Amóyèkú ọlọ́mọ àjíkí. Àrídàtọwọ́lẹ̀ amúnisìwí. Amúnirẹ̀ ìlà ìjẹ́kẹ́tẹ́. Bókó bá yọ̀ọ̀dà tó forí dánú. Òkò nígbàgà lọ́wọ́ òkò. Wọ́n ò nífẹ̀ẹ́ lómi ṣe mí òbòlòbò ń jẹ́. Òbòlòbò ń jẹ́ ìbẹ̀rẹ̀ akọni. Kí ló mú wa kóbò lójú ara? Kí ló mú wa kókó ní kìíní? Kí ló mú wa kóbò lójú ara? Thank you, Ṣọlá. Kókó ní kìíní. Give me star. Ẹyẹ kókó ní kìíní, kókó lóko ń jẹ́. Okòrè o, ọba ọmọ, alala lulu alulu lala. Orí pọpọrọ ó dàbí ọparun. Bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán. Àfàìmùkọ ó gbẹ́kúnlé mú. Àfàìtọ́nà ó ríran òru. Alálùbọ́sà rògbòdò lábẹ́. Pẹ̀lú kóró méjì tó ní. Ọlọ́run máa yọ kó lọ́rọ̀ abọ́. Olórí fàbẹ́ mọ́ ṣílá. Amóríyá àmàràyá gágá. Oko kìí ṣe kíní okólókó ń jẹ́. Okólókó ń jẹ́ ìtura ní fáwọn. Àjànàkú òdòbò jẹ́jẹ́. Àmọ́ àdóni bí ẹni ńlá di àfi gbàs gbòs gbàs gbòs gbàs. Àjànàkú òdòbò Thank you, Adéọlá. Thank you, Túndé. ẹni ńlá di àfi Bukola, thank you. Popsi, ẹ ṣé o. Ẹ̀yin boys, boys Kọ́sọ́lá. gbọ́bọ̀ yìí gbẹ́ ọ. Ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́ ọ. Ẹ ti wájú ẹ tẹ̀yìn pọ́n. Ẹ tọ̀tún ẹ tó sì gbọ́n. Ó kígbe ẹ fi alẹ́ nù. Ẹ̀pọ̀n ẹ má jẹ́ kí kan rí oúnjẹ. Ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́ ọ. Mo ní ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́ ọ. Ẹ ti wájú ẹ tẹ̀yìn pọ́n. Ẹ tọ̀tún ẹ tó sì gbọ́n. Ẹ bá ń gbọ́bọ̀ yìí gbẹ́ ọ. Inú ilé balẹ̀. Adébáyọ̀, ẹ ṣé o. Thank you. Ilé ìdáná ilé ẹ̀gbọ́n. Ayọ̀bámi. Ẹni kó bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n. Bó bá yọ̀dí sẹ́yìn ẹ̀gbọ́n. Orúkọ wájú sí ní ẹ̀gbọ́n. Ẹ bá ń gbogbo yìí gbẹ o. Yeah, mo máa play orin mi ká fi pa àwọn èèyàn wa wọlé. Ẹ mọ̀ pé ó ti pẹ́ tí mo sọ fún yín pé mọ́ǹtì pé láti kíní mọ́ǹtì lọ pé díẹ̀ mi ní máa wá every time. Mo dà pé mo ti sọ fún yín. So ẹ ní bínú sí mi ni. Ẹ jẹ́ kí n play orin mi fún yín. Anyone tí bá tún ti rí ni. Ẹ má bínú. Èwo ni kí tún fọ́ ọ̀yà ẹ jẹ́ play Sọjí. Òbò tó ṣe pẹ́tẹ́kì tí ò nílò ìbà òbò tó gbẹ́jọ pàǹpà àná. Ìbà òbò onírun ọ̀yẹ̀wò alápò iyọ̀ méjì àbí tó funfun lẹ́nu. Olójó kan sì kí pọ̀ tú òsì. Ànàrójà àjàtọ̀ àrọ̀ jẹjẹ. Ìbà rẹ ni mo ṣe o, Olódùmarè ẹjọ́ ojú mi ṣe. Ìbà rẹ olùdá òkò. Ìbà rẹ ọba tó ṣẹ̀dá òkò. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé o, ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé o, ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé o. Olùdá òkò. Ẹ máa jó ẹjọ́ ẹjọ́. Aṣẹ̀dá òkò. Ìwọ lọ̀rọ̀ rẹ̀ yé o, tó fi dá wọn lọ́rùn àdìsó. Ìbà rẹ̀ o, olùdá òkò.
bẹ́ẹ̀ni o ògo òun wọ̀nyọ ẹ̀sìn kan ò pé ká má dóra wa ẹ̀sìn kan ò pé ká má dóra wa. Olúwa ló dá ẹ̀kọ́. Eba ẹni ìmàlẹ́kẹ̀ kàdí ẹ̀ o. Ẹ̀sìn kan ò pé ká má dóra wa o iṣẹ́ Ọlọ́run kò lè Ọlọ́run tó dá oko ló dá ẹ̀pọ̀n ló dá idẹ ló dá òbò ló tún dá ìbẹ́. Bẹ́ẹ̀ni give me star. Ó fi oko ṣàbò lórí ẹ̀kọ́. Ẹ káàbọ̀ sórí abalẹ̀ ètò yìí. Ẹ̀yin obìnrin. Gbogbo ara bó ṣe kìkìdá àṣẹ fún nílé oko. Ìjà ń pa yín lọ́wọ́ ṣọ́ọ̀ṣì òbó yín bẹ́ẹ̀ ṣe fẹ́. Ó wá fi àṣẹ nílé oko. Àwọn tó ń bá òbó yín ṣeré àwọn ọkọ yín. Ṣé bó ṣe ń bá òbó ṣeré náà ṣe ń bá a ṣeré? Lára àwọn tá a máa sọ lẹ́yìn. Ẹnu òun ọwọ́ nìkan ní mọ́bò ó lè. Àwọn gbogbo wọn lọ́dúnmarè gbà sábẹ́ abonímọ́kò dìde. Olúwa ló dá ẹ̀pọ̀n. Ògo òun wọ̀nyọ. Ẹ̀sìn kan ò máa pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè dìbàjẹ́. Ẹ sọ̀rọ̀ sókè. Olúwa ló dá ẹ̀pọ̀n. Ògo òun wọ̀nyọ. Ẹ̀sìn kan ò pé ká má dóra wa o. Iṣẹ́ Ọlọ́run kò lè dìbàjẹ́. Tó bá gbádùn ètò yìí kó máa fún mínísítà bó ṣe wọlé. Iye oko mi bá wa ọmọ rẹ̀. Ṣàgbìn dàkú má pariwo. Jẹ́ kí ọkọ mi ká sálẹ̀. Ṣàrọ̀ dúdúró máa yẹ kí dúró. Dúró máa yẹ dúró. Dúró máa yẹ dúró. Olùdá ọkàn, olùdá òbò, olùdá ọmọ, ìbàrẹ̀ ni mo ṣe, ìbàrẹ̀ ni mo ṣe, ìbàrẹ̀ ni mo ṣe, òṣà òkè ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́ káàbọ̀ sórí abala ètò yìí, èní ìmàlẹ́kẹ̀ nkà díẹ̀, kò ṣe gbogbo topic tá fẹ́ ṣe ni mo gbé síta ńbẹ̀ yẹn. Ẹ rántí pé mo sọ pé mo máa ṣe topic kan lórí pé ẹ̀yin obìnrin, pàápàá ẹ̀yin ìyàwó ilé tí àwọn ọkùnrin máa ń complain pé ẹ̀ ń gbára sá àbẹ́yìn obìnrin, ṣé àwọn ọkọ yín mọ òbò yín bá ṣeré, ṣé bó ṣe yẹ kán bá òbò yín ṣeré náà ṣe ń bá òbò yín ṣeré yẹn. After la máa ṣe topic yẹn. Èyí tí mo wá gbé síta, mo ní ìwọ ọkùnrin tó o bá mọ ìyàwó ilé ẹ lò wọ́n á gbà lọ́wọ́ ẹ̀. Ìwọ obìnrin tó o bá mọ ọkọ ẹ lò wọ́n á gbà lọ́wọ́ ẹ̀. Kò sí ẹnikẹ́ni tó lè pera ẹ̀ ní ṣé mighty eagle ni àbí tó fẹ́ pera ẹ̀ pé bóyá òun ni wọ́n kọ orúkọ òbò ìyàwó òun wọ́n kọ sí orí okó òun, àbí wọ́n kọ orúkọ ọkọ òun wọ́n kọ sórí òbò òun. O ò lè máa fẹ́ ọkùnrin kó o gbé sílé kẹjọ wà nínú ilé kó máa fìtínà tiẹ̀. Tó bá ṣe rí Ọlọ́run gan, ó ní Ọlọ́run gan ṣojú ṣáájú. Mọ reason torí pé ó fẹ́ràn, ó ní mo fẹ́ràn Jacob àbí láwọn ló ṣe sọ. Ó fẹ́ràn àwọn ẹnìkan ju ẹnìkan lọ. Ó ní àwọn tí Ọlọ́run ò fẹ́ kíyà jẹ, tó bá pẹ́ tó ti ń fìyà jẹ ọkùnrin. Ìgbà tí Ọlọ́run bá máa gbé ti ẹ̀kọ́ báyìí, a kò gbé pa pé ọkùnrin tí wọ́n fọwọ́ gbá lórí mọ́lẹ̀, ọkùnrin tí wọ́n fìyà jẹ,
tó bá jẹ́ ọkùnrin tó ṣe déédé ọkùnrin tí ò deserve ìyà lọ́wọ́ ẹ ọkùnrin tí ò deserve wàhálà lọ́wọ́ ẹ ọkùnrin tí ò deserve àbámọ̀ lọ́wọ́ ẹ ṣùgbọ́n tó ń fi ìyà jẹ tó ń fi gbígba lórí tó ń lo agbára lórí ẹ ìgbà tó bá máa yá Ọlọ́run á gbé obìnrin tó máa appreciate ẹ obìnrin tó máa nífẹ̀ẹ́ ọkùnrin tó bá ṣe déédé ni o ọkùnrin tó dá sí obìnrin tí obìnrin dẹ̀ ń fìyà jẹ ọkùnrin tí ò hot obìnrin tó jẹ́ wípé gbogbo bí ayé ẹ̀ ṣe máa dá ló ń rò ọkùnrin tó múnú ẹ̀dùn tó máa yọ ẹ̀kú ṣùgbọ́n tó ń fìyà jẹ ìgbà tí Ọlọ́run bá máa gba ọkùnrin yẹn lọ́wọ́ ẹ̀ á wá gbé obìnrin tó máa appreciate ẹ̀ obìnrin tó máa sọ gbogbo ẹ̀san rere tó ti ṣe fún obìnrin míì obìnrin tó máa san ẹ̀san rere yẹn fún obìnrin tó máa jẹ́ tó jẹ́ pé ọkùnrin yẹn máa dàbí ọmọ lójú ẹ̀ obìnrin tó jẹ́ wípé láìsí ọkùnrin yẹn gan máa dàbí pé ọkùnrin yẹn ni air tó ń breathe out ni tó dẹ̀ ń breathe in láìsí ọkùnrin yẹn á rò pé ayé òun ò complete ó máa dàbí ẹni pé kò rí ìfẹ́ rí Ọlọ́run máa tarí orú obìnrin yẹn á tarí ẹ̀ sọ́kùnrin yẹn tó máa tọ́ ọkùnrin yẹn dáadáa tó máa appreciate ọkùnrin yẹn tó máa múnú ọkùnrin yẹn dùn tó máa mú ayọ̀ wá sínú ọkùnrin yẹn débi wípé á wá yọ ìfẹ́ ìwọ obìnrin tó ń fìyà jẹ definitely obìnrin tó bá ti fi ìfẹ́ wọn sọ́kùnrin ó di dandan kí ọkùnrin fìfẹ́ wọn sí padà ṣé wá rí ìwọ obìnrin tó ń fìyà jẹ ọkùnrin yẹn Ọlọ́run á wá yọ ìfẹ́ kúrò nínú ayé ọkùnrin yẹn á yọ ìfẹ́ kúrò nínú mind ẹ̀ á wá gbé ìfẹ́ obìnrin tuntun tó fi kẹyẹn á wá gbé sí orí ẹ̀ ṣé wá rí ìwọ tó wà bẹ́ẹ̀ o tún wá di figurehead ìwọ ló ń fìyà jẹ o á yọ ìfẹ́ á yọ kúrò nínú ọkùnrin yẹn nígbà tó bá tarí tiẹ̀ sí ó máa yọ ìfẹ́ jága ní so gbogbo ẹ̀yin obìnrin tẹ́ mọ̀ ìyà fi jẹ ọkùnrin ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ continue kẹ́ máa fìyà jẹ wọ́n lọ pàápàá ọkùnrin tó bá nice pàápàá ọkùnrin tó bá ń ṣe déédéé ọkùnrin tí ò bá deserve ìyà tó bá ń fìyà jẹ ẹni tó máa rà padà nínú ìyà yẹn pàápàá tó bá lọ jẹ́ ọkùnrin tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹni tó máa rà padà nínú ìyà yẹn ń bọ̀ ẹni tó máa appreciate ọkùnrin yẹn ń bọ̀ ẹni tó máa kẹ́ ọkùnrin yẹn tó máa ṣe ọkùnrin yẹn bí ẹyin ó ń bọ̀ tí mi ò bá rí mi ò kí ń sọ ìwọ obìnrin tó bá mọ ìyà fi jẹ ọkọ tó mọ ìyà fi jẹ ọkùnrin tó nice sí ẹ continue níjọ́ tí olùràpadà bá máa dé níjọ́ tó bá máa gbọ́ ìró ayọ̀ obìnrin míì ayé ọkùnrin yẹn á létò ìwọ ọkùnrin náà tó rò wípé ìyà obìnrin wà lọ́wọ́ ẹ tóbìnrin yẹn ṣe déédéé níwájú ẹ tó fìyà ń jẹ tí ò múnú ẹ̀dùn tó ò má yọ ẹ̀kú tó ń take for granted tó ń take liberty níjọ́ tí ọkùnrin gbá ẹ kò sí nínú dictionary mi pé obìnrin ò sì lè rí love ìwọ ọkùnrin tó refuse láti fún obìnrin ní love tó refuse láti pa obìnrin lẹ́rìn tó refuse láti tó ló ní principle tí ẹnìkan ló yí ẹ ò fẹ́ shift ìjọ́ tí obìnrin yẹn tó bá lọ pàdé ẹni tó ní principle ṣùgbọ́n tó lè share principle ẹ̀ ẹni tó lè bend the principle ẹ̀ tó lè bend the rules nítorí obìnrin yẹn wàá lose obìnrin yẹn kódà kẹ́ ti date fún 10 years ìjọ́ tí obìnrin yẹn bá ti pàdé ẹni tó lè bend the rules fún ìjọ́ tó bá ti pàdé ẹni tó lè like àwọn nǹkan kéékèèké tí obìnrin demand tó pa obìnrin jù ọkùnrin lówó ó ní anything kò jọ ọkùnrin kò jọ obìnrin lójú bíi pé kí obìnrin wọṣọ kí ẹni tó ń fẹ́ dẹ̀ máa admire ẹ̀ tí obìnrin bá wọṣọ tí gbogbo ayé bá admire obìnrin kò tí ì lè jọ lójú tó ẹni tó ń fẹ́ láti sọ fún pé you look good láti sọ fún pé I'm proud of you kí obìnrin máa ṣe nǹkan kí gbogbo ayé máa sọ pé kinní kan kó má jáde lẹ́nu ẹni tó pè ní ọkọ àbẹ́ni tó ń fẹ́ kó jẹ́ pé ẹnu ẹni tó jẹ́ wípé kò tẹ̀ ṣe ń wo pé báwo ni ló ti wá ń gbọ́ ó wá ní ò ní lose irú ọkùnrin yẹn ó máa lose ò ní lose irú obìnrin yẹn wá lose ẹ̀ because obìnrin yẹn fẹ́ máa gbọ́ irú àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tí ò sí lẹ́nu ìwọ tí principle ti gbà lọ́wọ́ ẹ tí discipline ti gbà lọ́wọ́ ẹ nítorí tí àmọ̀jù ti gbà lọ́wọ́ ẹ àwọn ọ̀rọ̀ tí ò sí lẹ́nu ìwọ tí obìnrin yẹn bá ti gbọ́ lẹ́nu ọkùnrin míì tó fún gbà pé ó máa lose obìnrin yẹn àní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣe rí obìnrin tó bá da sọ́kùnrin obìnrin tí ò deserve ìyà tí Ọlọ́run bá máa ṣe tó bá máa gbé sọ́wọ́ ọkùnrin ọwọ́ ọkùnrin tó máa polish ẹ̀ báyìí á polish ẹ̀ á máa ṣe á máa kẹ́ bí ẹyin olójú in fact lójú obìnrin á máa treat obìnrin yẹn bí pé kò bímọ rí á máa treat obìnrin á jẹ́ kí obìnrin yẹn kó rántí ìgbà èwe ẹ̀ á jẹ́ kí obìnrin yẹn kó máa rántí first love á jẹ́ kí obìnrin yẹn kó máa rántí wípé ṣé òun ṣì nífẹ̀ẹ́ ṣé ẹ̀mí ṣì wà nínú torí ìfẹ́ máa ń pe ẹ̀mí èèyàn jáde ni téèyàn bá wà in love pẹ̀lú ọkùnrin ó máa jẹ́ kéèyàn feel youthful ó máa jẹ́ kéèyàn dàbí ọmọdé ó máa jẹ́ kéèyàn dàbẹ́ ni pé gbogbo nǹkan tó di òkú nínú ayé òun ó ti dìde padà
fẹ́yàn ní new look, ó máa ń fẹ́yàn ní new everything will become new. Tó bá ṣẹ̀ṣẹ̀ tún fall in love, tó tí ó wá rí èèyàn tó love ẹ, àwọn nǹkan tó kì í gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu ẹni tó pè lọ́kọ àbẹ́ni ẹni tó pè ní partner, tó kì í gbọ́ tó wá lọ ń gbọ́ lẹ́nu ẹni tó ṣẹ̀ bá pàdé, ó dangerous o. Gbogbo ẹ̀yin obìnrin tí ẹ mọ ọkọ yín fi gbálẹ̀, ẹ má worry, olùkórè ń bọ̀, ẹni tó máa jẹ́ kí ọkọ yín gbọ́ ìró ayọ̀ tí ayé ẹ máa létò tó máa gbàgbé yín, ó ń bọ̀. Gbogbo ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin náà tẹ́ pé nǹkan tẹ́ ẹ ní kò jọ yín lójú, ẹ má worry, ẹni tó máa bá yín appreciate nǹkan tẹ́ ẹ níyẹn, tẹ́ fi pé bóyá ó ti ọmọ mélòó lẹ́yìn ọmọ mélòó, máa sọ fún yín pé òbò tó jẹ́ lẹ́yìn ọmọ mélòó lọ́dọ̀ yín fún ọkùnrin tó bá appreciate ìyàwó yín, òbò yẹn máa dàbí tuntun lójú ẹ̀ ní, á máa aspire láti dó òbò yẹn, á máa anticipate láti dó òbò yẹn. In fact tó bá fẹ́ dó òbò yẹn gan, á dàbí ẹni tó lọ sójú ogun, á dàbí ẹni tó fẹ́ lọ kí queen, bẹ́ẹ̀ ni òbò yẹn ṣe máa rí. Á dàbí ẹni tó fẹ́ lọ disvirgin obìnrin, òbò obìnrin tó dẹ̀ ti bí gbogbo ọmọ tí wò kà kún nìyẹn, òun ló máa dàbí òbò ẹni tó ṣẹ̀ fẹ́ lọ disvirgin lójú ọkùnrin míì tó he ìyàwó tí wò kà kún. Ìyẹn gbọ́ tìta ojókòó. Ìkejì, mo ti sọ fún yín pé èmi ò kí ń ṣe ẹni tí wọ́n máa wá ń sunkún rojọ́ fún. Àwọn obìnrin láti wà very careful. Pàápàá wa ta máa ń rí nǹkan lórí social media, ta máa ń get carried away, ta máa gbé ọkùnrin ṣépè, kó ṣe gbogbo ọkùnrin lè ṣe ṣépè fún. Ọ̀rọ̀ ìyí ọmọ tí ó dìde sí bàbá ẹ̀, tí a lot of people bá rí nǹkan tó wrong níbẹ̀ yẹn, ẹ ti rí pé kọ́mọ yẹn tó lè gbọ́jú kọ bàbá ẹ̀ gan, ìyá yẹn gan, òun gan náà ní lọ́wọ́. Tó wá dífá fún last show tí mo ṣe, gbogbo yín lẹ wà ń bí nígbà tí ọmọbìnrin yẹn pè wọlé tó ní máa mú bank account mi wá kàn náà mú tiẹ̀, bank statement tí man tó pè wọlé jọ yẹn tí mo ní kẹ́ má bù, bank statement yẹn ti wà lọ́wọ́ mi o, mo dẹ̀ ṣì ń dúró de bank statement ìyàwó yẹn kò tí ì mú wá o. Ìyàwó yẹn padà pè mí jọ yẹn, ó sọ fún mi wípé òun ready pé kó bá òun dá ọmọ òun padà. Mo bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀, àwọn ọmọ yẹn láwọn ò padà sọ́dọ̀ ìyá àwọn o. Mo bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ fúnra mi, wọ́n láwọn ò lọ anywhere. Woman yẹn nígbà tó di àárọ̀ ọjọ́ kejì, ó sọ fún mi wípé òun wà níbi iṣẹ́, tóun bá kúrò níbi iṣẹ́ òun á lọ print bank statement yẹn wá mú wá fún mi. Tí bank statement tí ọkùnrin tó pè wọlé níjọ́ yẹn, tí obìnrin yẹn sọ wípé kò fún òun lówó tóun fi wà nú oyún, ìyá òun ló bọ́ òun fún 9 months. Bank statement ọkùnrin yẹn ti wà lọ́wọ́ mi. Mo sì ń dúró de tóbìnrin yẹn, ó ló sì dàbẹ́ ni pé tóbìnrin bá sunkún wá sí ọ̀dọ̀ mi, tó bá wá sunkún wá sí social media, ẹ̀yin tẹ́ máa ń gbé àwọn ọkọ wọn ṣépè, ẹ láti wà careful kẹ́ má bá fi èpè tẹ́ ẹ bá lè rù, ó ní kẹ́ máa ṣẹ́, kẹ́ ẹ má, torí mo sọ fún yín pé ọ̀bọ àwọn ọkùnrin náà ń làágùn, irun ara ẹ̀ ni ò jẹ́ kẹ́ mọ̀, èpè tẹ́ ẹ bá ti lè ṣẹ́, tẹ́ ẹ bá lè rù, ó ní kẹ́ ẹ máa ṣẹ́. Tó bá tí àwọn obìnrin bá ti gbé ẹjọ́ wá, tẹ́ bá rí obìnrin tí ń bá dúró tì, tí mo ní láyé ṣe mo máa get to the bottom of it, kẹ́ mọ̀ wípé mo ti ṣe investigation mi dáadáa. Gbogbo ẹ̀yin tí ẹ ò kí mọ ìdí ọ̀rọ̀, tẹ́ máa gbé ọkùnrin tó bá gbé wá ṣépè, tẹ́ máa sọ oríṣiríṣi, ẹ láti wà careful kẹ́ má bá máa fi orí yín ru èpè tẹ́ ń ṣẹ́ fúnra yín. Torí ọmọbìnrin yìí up till now mi ò tí rí bank statement yẹn, ọkọ ẹ ti send bank statement, mo ti rí bank statement ọkọ. Ọmọbìnrin yìí ò contact mi, ńgbà tó máa contact mi ó sọ fún mi wípé tó bá tiẹ̀ ó fẹ́ gba ayé àwọn ọmọ lọ́mọdé, ó ní kó dá àwọn ọmọ padà, àwọn ọmọdé láwọn ò lọ bá. Mo fẹ́ pe ọkùnrin yẹn, ṣé mọ̀ pé ọkùnrin yẹn ń sọ̀rọ̀ ńjọ́ yẹn, unlike me, ẹ̀yin náà mọ̀ pé mi ò ń ṣẹran rírọ̀. Bọ́kùnrin yẹn ṣe sọ̀rọ̀ tó, ẹ rí pé mo ṣáà mò ń fún ní sùúrù, mi ò bá jà, mi ò bọ́rọ̀ yẹn ṣe bí mi inú tó, mi ò bá fa wàhálà, torí wípé ọkọ ọmọbìnrin yẹn rojọ́ níjọ́ yẹn, kò rí ẹjọ́ yẹn rò, and at the end of the day màá tún sọ èyí tó tún ṣẹlẹ̀ fún yín lẹ́yìn tí bá ọkùnrin yìí sọ̀rọ̀ tán. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣépè, ẹ láti wà very very careful, kò ṣe gbogbo èèyàn tó bá gbé ẹjọ́ wá ní kẹ́ máa ṣépè fún. Hello sir. Hello. Ẹ ti wà live, ẹni tó ń sọ̀rọ̀ ńjọ́ yẹn tínú ń bí, tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá, àwọn náà dá mi lóhùn yìí o, ẹ gbóhùn sókè. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ kẹ́ sọ side story ti yín. Hello. Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín, mo ní bank statement yìí ti wà lọ́wọ́ mi. Ìyàwó yín ò tí fún mi ní bank statement. Mo dẹ̀ bọ́ ọmọ yín sọ̀rọ̀, ọmọ yín sọ wípé
òun ò lọlé kí ló ṣẹlẹ̀ gan torí ìyàwó yín ẹ sọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ kẹ́ máa bínú tó jọ yẹn torí àwọn tí ò mọ̀ wọ́n dẹ̀ wà aggressive ẹlòmíì ti sọ oríṣiríṣi mo fẹ́ kẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣe rí láìfù tá a wà yìí Ọlọ́run bá kó ṣàánú oníkálukú wa yìí. Àmín. Tí bá wà aggressive báyìí níjọ́ yẹn ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó kọ̀ ẹ́ pé kéèyàn ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì ni. Kì í ṣerú arábìnrin ìlú ẹ kó gbé mi wá sórí social media no matter what happened. Ẹ̀yìn tí mo kàn ní dandan níjọ́ yẹn pé mi ò ní kó mọ́dún kan wá mi ní kó mọ́dún méjì wá ọdún mẹ́wàá. Ní bank statement tó máa mú wá. Nígbà mo tún gé ní ìgbà sọ pé láti jọ́ sí mi àti ẹ̀ ti mọ́ra kó lọ mú statement of account ẹ̀wà account méjì ló ní lọ́wọ́. Báwo ni mo obìnrin ṣe máa bímọ fún mi tí mi ní dá lókòwò? Ìlú òyìnbó mo wà Ọlọ́run má jẹ́ kárí tọ́lọ́jọ́ bá dé tí bá lọ gbẹ̀ ńkọ́ àìmọye ọ̀rẹ́ mi náà tó ti lọ bẹ́ẹ̀ náà. Báwo ló ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ mi? Kí ló ṣẹlẹ̀ gan ẹ ṣàlàyé fún wa torí bó ń ṣe ṣàlọ́njẹ́ ó lè nà òun màmá òun ló tọ́jú oyún gbóyún àdẹ̀tí rí bank statement up till now. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò yẹ kí n dáhùn kò yẹ kí n sọ anything lẹ́nu but ká lè clear nǹkan tó wà lẹ́nu because bank statement mo ní kó lọ mú wá yẹn kò ní mú wá because tó bá mú wá ibẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ tí màmá jáde bóyá èmi ni mò ń parọ́ bóyá òun ló ń parọ́ ni. Èèyàn burúkú ni arábìnrin yìí torí pé ọmọ mi ti wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ rí pé bàbá yìí kò ń ṣe bàbá tó ń fi ọmọ ṣeré ó dẹ̀ ń take advantage yẹn every single day. Mi ì lè máa sọ̀rọ̀ lọ sẹ́yìn tí bá sọ̀rọ̀ lọ sẹ́yìn àní kò lórí ẹ̀ lẹ́nu. Ṣé bó didi lé ni mo gbé òun àtọmọ mi sí? Odidi lé ni mo gbé òun àtọmọ mi sí kó tó di kó tẹ̀ bí kejì lọ́tọ̀ ni mo gbé odidi lé ni mo gbé wọn sí báyìí pé ẹ máa ṣayé yín bíbá yìí tí mo dẹ̀ gba ṣọ́ọ̀bù fún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo gba ṣọ́ọ̀bù fún ní kóòtù. Tọ́mọdé yìí máa jẹ gbogbo ṣọ́ọ̀bù yẹn wọn á gba ilé bàbá ẹ̀ lọ. Ó lè tọ́jú ọmọ mi nílé bàbá ẹ̀ náà tọ́jú wọn nílé bàbá wọn gangan gbogbo everything ló wà ń bẹ̀ fún wọn. Mo tún sọ pé ọmọ mi wà lọ́wọ́ ẹ̀ báwọn ṣe fẹ́ ṣe máa wọ̀ nìyẹn ti lọ́jọ́ àgbàgbé mo tún gba ṣọ́ọ̀bù ẹlẹ́ẹ̀kejì fún iṣẹ́ pé máa gba ṣọ́ọ̀bù máa gbé odidi kòròfó ṣọ́ọ̀bù fún un máa tún ta ọjà sínú ẹ̀ fún un. Ó tún happen again ó jókòó lé owó ní òṣètọ́ màmá ẹ̀ tó ń sọ̀rọ̀ yìí àìmọye owó màmá ẹ̀ ṣe oko nílàró mo máa gbowó báyìí máa lóun fẹ́ máa ṣe owó tí màmá òun ṣe ni màá tún kówó lé lọ́wọ́ ọmọ mi wà lọ́wọ́ ẹ̀ náà òun láti ṣe nǹkan kan lọ́mọ àyẹ̀ká àjọ lọ́jọ́ lè dé at any time mi ń gbàgbé yẹn ikú lè dé at any time. Ìgbà tó dẹ̀ yà mo sọ pé ó tó time láti wá gbé àwọn ọmọ ìwá sí ìlú òyìnbó mo ti mọ àwọn ẹ̀gbọ́n wa síbi àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti wá bí àwọn ẹ̀gbọ́n mi ti wá bí o the same year mo ní jẹ́ bẹ̀rẹ̀ processing àwọn ọmọ tiẹ̀ o ìgbà tí máa lọ́lé tí máa kọ́kọ́ bẹ̀rẹ̀ processing àwọn ọmọ mi mo kọ́kọ́ rí kékeré yẹn bá ẹ̀rù bà mí ní gbogbo kòkòrò bu ọmọ yìí lára ni kí ló dé báwo ni kòkòrò ṣe wà lára ọmọ tó tó yìí ṣé mo ti máa ń bọ́ ọmọ sọ̀rọ̀ ojú ni màá rí lórí WhatsApp mi ìlérí gbogbo ara ẹ̀ náà. Mo end up láti kó kòkòrò yẹn lára ọmọ yẹn jọ yẹn kò ṣe máa sáfọ ọmọ mi ni. Mo bẹ̀rẹ̀ procedure yẹn luckily kò pẹ́ kó jìnnà náà tí mo gbé ìwé yẹn wọlé náà lọ dá ọmọ yẹn lóhùn kó tó ti pọ́ dá lóhùn yẹn mo tún send owó ti pé òkè wá kó lè mọ̀ pé iṣẹ́ ọmọ yẹn ti fẹ́ ṣe yìí o gba owó yìí o owó tíkẹ́ẹ̀tì ọmọ yẹn tó bá ti fún wọn visa ni because mo mọ̀ pé wọ́n á fún wọn ni orúkọ mi ò bàjẹ́ lu iná orúkọ mi ò dẹ̀ bàjẹ́ ní Dublin náà. Ibi tí mo ti mọ̀ pé owó ti ń fọ́nbù nìyẹn owó tí mo kó fún ẹ pé owó tíkẹ́ẹ̀tì àwọn ọmọ ẹ̀rẹ́ o díẹ̀ níyì àbí tó bá bá kówó yẹn sílẹ̀ wọ́n fún ọmọ yẹn ní visa wọ́n ní mo láti wálé wá mọ́ ọmọ yẹn nítorí pé kéré mo láti fly lọ ìgé mo láti lọ mọ́ ọmọ yẹn wá sí bíbá tí mo fẹ́ fàyọ ni pé ìgbà tí mo wá dé bíbá ẹ̀ tán ni ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ìwá bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ fún mi tí bá pe màmá wọn báyìí pé jẹ́ kí n bọ́ ọmọ mi sọ̀rọ̀ ibi tó bá wà yẹn ó ti mọ̀ pé ọmọ ò sí pẹ̀lú wọn ó máa jí gbégbé ó máa jí gbégbé ó máa kọ́ ti fún yẹn gbẹ̀ fún yẹn máa ní gẹ́ẹ̀tì ẹ̀mọ́ láti bẹ̀rẹ̀ nìyẹn
ó ti mọ̀ pé kò mi ò lè ra sẹ́sọ ọmọ yẹn bẹ́ẹ̀. Ok, mo ra fóònù fún ọmọ yìí pé ok bá mi mú fóònù fún ọmọ yìí o tí bá máa pè wọn ìgbà tó ọmọ yẹn débi ni yẹn ṣe ń jáde o mi ò mọ ogbó sí ìbá kò mu. àwọn ọmọ yẹn ló wá sọ fún yín nǹkan tí màmá wọn máa ń ṣe fáwọn. mo fi báìbù búra tó bá pé mo parọ́ ni gbogbo ìbú tó wà ní báìbù ni kò máa bá mi àmọ́ tó bá pé òótọ́ ni mo sọ gbogbo dáadáa ní báìbù ló máa bá mi ló máa bá ọmọ mi. Ok gba owó lélẹ́yìí bá mi fira fóònù fún ọmọ mi mú fóònù kan sọ́dọ̀ wọn kí máa gẹ́ẹ̀tì wọn sí tí arábìnrin bá lọ sun ìta a ní kí tí dáàdì yín bá pè ẹ̀yin ọmọ yẹn gbọ́dọ̀ tọ́jú fóònù. níbo ló máa wá fáwọn ọmọ sí tó ń bá lọ sùn ta. mo fi ọlọ́ọ̀bá bó bá tì wọ́n mọ́ nílé ni àsábàkà tọ́ ọmọ yẹn ò tí ì pé 10 years gan ó máa tì wọ́n ọmọ yẹn mọ́ nílé ni ṣọ́bọ̀ kékeré mọ́ náà ọmọ 13 years now ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ní 2 years ago now. èyí tó ṣẹlẹ̀ tẹ́mi fi mọ̀ ìgbà tí this guy tó ṣe ibi tí ara ti fún mi wá nìyẹn pé lóòótọ́ nìkan tó ọmọ ìsọ tí mo ṣe bìlíìbù ọmọ yìí ni pé ìgbà tí Koko Zaria ṣe tó ṣí òtẹ́ẹ̀lẹ̀ mo di nínú fídíò wọn bẹ̀ ní táàmù yẹn ó ti ń lọ bí 9-10 o'clock mo ní ìyá yìí nìyí mo bá pè pé wọ́n ní wà ní fídíò Koko Zaria tó ń ṣe ṣí òtẹ́ẹ̀lẹ̀ yìí náà níbo lọ ọmọ wà nígbà tí wọ́n wà up to that time irọ́ òun fún ẹ̀yàn kan sí wọn pé kó máa ṣọ́ ọmọ ẹ̀ ṣẹmọ̀ mo kàn gbójú kó bẹ́ẹ̀ ni ìgbà tó ọmọ iṣẹ́ ń sọ̀rọ̀ ẹ fún mi mo ṣẹ̀ wá rí pé àti gbogbo sín tí mo rí gbà yẹn àṣọ ń jọra wọn ọmọ ẹ ló máa tẹ ọmọ nílé nípa òun gbọ́dọ̀ gbé fóònù mi mo wá pọ̀ ọmọ ẹ ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mo wá pọ̀ ọmọ ẹ jókòó sí pé wá ìyá yín sọ pé òun nídìí òun ẹ gbọ́dọ̀ wà beside òun ni òun nífẹ̀ẹ́ ju bó ṣe yẹ lọ làwọn ọmọ yẹn wá sọ pé tí ó bá nífẹ̀ẹ́ wọn tí ó máa tẹ àwọn ọmọdé ń gbà yẹn. ó ń bọ̀ ọmọ ẹ̀ sọ̀rọ̀ náà regularly ó ń bá wọn sọ̀rọ̀ regularly kí ló ṣẹlẹ̀ tí mo fi block ẹ̀ gangan ni pé ó lọ sí orí Facebook mi ó dẹ̀ lọ pick àwọn friends mi ó lọ pick àwọn friends mi èyí tó responsible pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ pé ìyá àwọn ọmọ ẹ̀ ni because most of them mọ̀ náà mọ̀ kì í ṣe tí mo ti mọ̀ lé jáde kì í ṣe tí mi ò mú jáde so ó jẹ́ kó lè mọ̀ dáadáa pẹ̀lú mi àwọn tó wá sílé wa náà mọ̀ wọ́n bá ń lé pẹ̀lú mi kí ló ṣe yọ ọmọ ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ nǹkan kan báyẹn èyí tó respond náà pẹ̀lú ẹ̀ náà jọ ń ṣe mọ̀ lọ́bẹ̀ ẹ̀ báwọ̀ká ìyẹn bá pé ìyá àwọn lágbájá lélẹ́yìí ìyẹn ò tẹ̀ dá mi lóhùn bí ọ̀sẹ̀ kó méjì létà àwọn ló bá pè mí padà pé òun ò tètè mọ̀ ó kọ́ sọ pé òun fẹjọ́ òun tètè mọ̀ ó tẹ̀ ń fẹjọ́ èmi sùn ẹ́ ló wá tẹ̀ ń sọ pé òun fẹjọ́ mi sùn ẹ́ pé mi ń tọ́jú ọmọ ìgbà kòkò bàbá sásùn mi ò jẹ́ kó rán ọmọ òun bá sọ̀rọ̀ oṣù 9 tẹ́mi fóun sílẹ̀ mi ò bójú wẹ̀yìn nísìnyí mo gbọ́n ọmọ sọ́dọ̀ mi ń jẹ́ kó ń bọ́ ọmọ sọ mo ní wọ́n á bí dákẹ́ ẹnu ẹ̀. ìyẹn sọ bẹ́ẹ̀ fọ́ rẹ̀ ọmọdé yìí wá ń bí báyìí ìgbà olùbá mọ́mí ẹ̀ sọ̀rọ̀ gbẹ̀yìn ó ní last week. torí mo bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn náà òun sọ fún mi pé kí ni ọmọ yẹn náà sọ fún mi pé last week làwọn sọ̀rọ̀. mo ní kọ́ ọmọ yẹn máa lọ kó má gbọ̀kọ̀ kó lọ sí downstairs èmi wà ní bedroom lókè pé kó lọ sísàlẹ̀ kó lọ máa ṣeré ẹ̀ bàbá yẹn sọ̀rọ̀ títí ìjọ yẹn ni mo wá stop ẹ̀ pé ọmọ yẹn ò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ mọ́ òun náà wá pè mí ìjọ yẹn mo wá sọ pé tó bá máa bá ọmọ yẹn sọ̀rọ̀ lọ ra fóònù fún kó sẹ́ndì sim sí kó máa pè é sí orí ẹ̀ ìgbà tí mi jẹ́ bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ sí Nàìjíríà tí mi ò lè bá wọn sọ̀rọ̀ lórí fóònù yẹn èmi sẹ́ndì fóònù sí wọn mo ra sim fún wọn mo dẹ̀ ń tọ́pọ̀ ọ̀pọ̀ ẹ̀ fún wọn láti bíbá yìí tó tí wọn náà bá ṣe irú ẹ̀ kò bá nǹkan tó mú wa tó fi wá sọ fún yín nìyẹn o. ẹ sọ nǹkan kan fún mi nígbà tí mo bá yín sọ̀rọ̀ sà ẹ ní original ẹ sọ nǹkan kan fún mi nígbà tí mo bá yín sọ̀rọ̀ ẹ ní original intention yín ni láti gbé wá sí London kó wá jókòó táwọn ọmọ ẹ ní but àwọn ìwà tó ń wù. ṣé mo ráyè ni láti dúró tọmọ ni. ẹ ní àwọn ìwà tó ń wù àwọn ìwà wo ló wù tẹ́ fi wá change mind yín pé ẹ mú wá mọ́. mo láti change mind mi because kò ń ṣe obìnrin tó yẹ pé mo gbọ́dọ̀ gbé wá sí bíbá ẹ̀ mo láti jókòó dáadáa mo láti wò tí wọn obìnrin yẹn bá ti máa gbé wá sílùú èmi gan lè máa ní access sí ọmọ yẹn mọ́ because one kò lè bá kì í ṣe bá ń fẹ́ra o gbogbo etí à ń sọ yìí nsìn kì í ṣe bá ń fẹ́ra o à fẹ́ra rárá mọ́
mo ti jẹ́ kó yé pé gbogbo attitude yẹ gbogbo behavior ọ̀sẹ̀ ìwà ẹ̀ kò lè jẹ́ ká tẹ̀ àlè cope mọ́ but ọlọ́run ti bá ti ṣe fi ọmọ sí wa láàrin kọ́lọ́run bá tọ́jú ọmọ yẹn but gẹ́gẹ́ bí bàbá ẹ̀ náà ṣe tèmi lórí ọmọ yẹn torí wọn ni mo ṣe ń háìkì ni mo ṣe ń ṣe wàhálà. ẹ tiẹ̀ sọ pé láti ọdún tẹ́ ti wà ń bíbá pé 3 years ago lẹ́sẹ̀ wá bímọ mi. yes mo ti wà ń lo ìbò sí tabaníkàkà kí tó mọ̀ mo ti wà ń lo ìbò. ọmọ yín àkọ́bí ilé ẹ̀sìn pé 30 years. wọn bá tí mo mọ̀ yẹn mo dẹ̀ believe pé okay the best ni kí n kó àwọn family mi wọlé for that time but ìgbà tó ti yọwọ́ kọwọ́ yẹn kó tó di pé mo lọ kọ́ ọmọ ẹ̀ gan-an ti mọ̀ pé mo ti bímọ sí lóyìnbó náà ọmọ pé mo lóbìnrin mi lóyìnbó náà. but intention mi náà lóòótọ́ mi ní parọ́ ohun mi kó wá jókòó tọ́ ọmọ ẹ̀ náà ni kò sí ní because èmi náà níyà mo mọ ipa tí ìyá mi kó nínú ayé mi àti tí bàbá mi kó nínú ayé mi mo ti pọ̀ méjì ló wá important lórí ọmọ. mo gbókè má wọrí mo lè máa kọ̀ wo ni o máa kọ̀ wo tọlọ́run àti tọ ọmọ ẹ̀ mọ́ ẹ lára pé òkè jẹ́ kí n wo bóyá mo lè push ẹ̀ wọ́n dé even gan mo take step yẹn gan tó bá lè wá sórí media kẹ́gbẹ́ ó níbi kan tó sọ pé òun ti ń ṣiṣẹ́ níbi kan kétra àbí kí ló lóun ṣe mo ní ìwọ ṣáà take on gbogbo ń ṣe kétra ẹ̀ take on pictures ẹ̀ kò máa bá ilẹ̀ ìjọ tó bá di tó tà ní ó máa wúlò ẹ sọ fún ẹ bèrè lọ́wọ́ ẹ bèrè ní. mo ní intention pé kí n mú wa kó wá ṣe ya ọmọ ẹ̀ because èmi kò ráyè tí mo ṣe láàrin ọdún kan yẹn sí mo ti mọ nǹkan tí mo lose lórí ẹ̀ gangan. ṣé ẹ ṣì máa change mind yín báyìí pé ṣe máa change mind yín pé kó papà wá ẹ máa mú wá. mo sọ́ọ̀rì gan-an àti Yínká níbi tọ́rọ̀ dé yìí ọ̀rọ̀ Yorùbá ní à ń padà dé láti ilé ẹjọ́ ká wá dọ̀rẹ́ náà. tó bá jẹ́ pé gbogbo nǹkan tó ń sọ yẹn tó bá jẹ́ pé òótọ́ ló ṣẹlẹ̀ ni èmi jẹ́rú èèyàn bẹ́ẹ̀ pé òkè mo tẹ̀ jẹ́rú èèyàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo wá change ẹ̀wò ìfẹ́ bà mí lórúkọ jẹ́ ṣé bóun lẹ sọ pé bóyá àwọn ẹ̀gbọ́n mi kan pè yín nìyẹn kí ni mo mọ̀ ọ̀wọ́n tó mọ̀ mí àtàwọn tí ò mọ̀ mí gbogbo later after show yín yẹn lèmi ṣẹ̀ṣẹ̀ wá lọ gbọ́ show yẹn mi ò mọ̀ kọ́kọ́ pa show yẹn ara mo ṣẹ̀ṣẹ̀ wá lọ wo show yẹn mo ṣẹ̀ wá gbóríṣiríṣi àtàwọn tó ń kọ tiwọn náà àtàwọn tí wọ́n kàn máa jump into conclusion tí wọ́n ní wo wọ́n ní. èmi tiẹ̀ wá expect statement of account torí èmi ti ní statement of account ti yín èmi expect tiẹ̀ kò mú wá. mo lè pariwo mo lè má pariwo nǹkan tí mo experience látọ̀dọ̀ arábìnrin yẹn ó tó kí n pariwo mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé bẹ́ẹ̀ take enjoy yẹn take in my sure way mo appreciate yẹn but èmi mo mọ bí tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ bọ̀ ṣe understand. ṣé kí lè máa. èmi mo mọ bí tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ bọ̀ mo ń rẹ́ẹ̀tì ilé fún ọmọ yìí lẹ́ẹ̀mejì mo rẹ́ẹ̀tì ilé mi lẹ́ẹ̀mejì ilé méjì lọ́dún lẹ́yìn ìgbà tó kú tó bẹ̀rẹ̀ sí kó ọmọ káàkiri máa ní send the picture ilé tẹgbà náà tẹ send the picture ẹ̀ sí mi màá wò báyìí ó ń gbà yàrá kan màá fún ẹ ní owó self-contain àti tó kéré jù màá fún ẹ mi ìfẹ́ bóyá bí 400 pé kò gbà ní fún ọmọ mi wà lọ rẹ́ẹ̀tì yàrá bọ́sùkọ̀tà ẹyọ kan arábìnrin yẹn ò lè ṣoríire ẹ má ṣe pé mi ì ṣépè fún o mi ò ṣépè fún àbọ̀tẹ́lẹ̀ dá ọmọ yẹn ìyá tó fi jẹ àwọn ọmọ yẹn ìyá ẹ̀ bá jẹ́ kò sí bó ṣe lè ṣe because ọ̀rọ̀ ń ṣọmọ ìyá mi ò bí wọn sínú ìyá ṣé ń gbọ́ mi ò bí wọn sínú ìyá mi ò tẹ̀rù bí láti jọ́ tí mo ti mọ̀ ló tọ́ ọmọ mi ti dọ́wọ́ ẹ̀mí ìròbó lack anything from me. tó bá jà tí bá rí ẹ bá sọ̀rọ̀ báyìí ṣé bí mo ti wà nílùú òyìnbó kó tó fi lé mi lẹ̀ kó tó kó onú ilé mi náà mi sí Nàìjíríà náà ṣé mo ń náyàn láti ìlú òyìnbó ṣé mo ń náyàn ní Nàìjíríà ni ẹ sọ fún mi tí bá lè lulu agbára báyẹn inú mi á dùn tí bá nàyàn láti ìlú òyìnbó Nàìjíríà tó fi lé mi lẹ̀ tó kó lọ tó kó gbogbo property mi tó kó lọ tó lọ tà tó kó wẹ̀ lọ sọ́dọ̀ bàbá ẹ̀ tó lọ ń gbé bẹ́ẹ̀ tó ná. ó tó bẹ́ẹ̀ kí n bínú náà ó fún mọ́ sẹ́gbà tí arábìnrin fún mi tó bá ti gbé ọlọ́run ọba tó sọ pé yes ọlọ́run jẹ́ kí ọ̀ jábọ̀ fọ́ ni mo mọ́ sẹ́gbà tó fún mi náà bọ̀ mo dúpẹ́ lẹ́ni náà ọmọ yẹn náà at least on partake bẹ́ẹ̀ sí. torí èmi bá ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn ní no I'm not going mo ní but your mommy wants you back
ó ní àná. mi ò ní parọ́ fún yín ṣe ní fún ọmọ ẹ ṣe wà yẹn tó ọmọ ẹ bá ti ta ìpọ́n wọn lọ bá máa kó wọn lọ fún wọn tó ń bá ní kọ́kọ́ ọmọ ẹ wá fún òun ìṣeré ní irọ́ ló pa àbí tó bá bí nípò máa dé lóyìnbó bíbá ẹ̀wọ̀ ẹnìkan máa gbóhùn wa wà á gbọ́ ọmọ yẹn irọ́ ló pa because inú orí títà ọmọ yẹn ọkọ̀ síbẹ̀ ni pé débọ̀ ọlọ́kọ̀ ọkọ̀ Olúṣọlá wọ̀tẹ́bà tó bá ń jẹ́ wọn kọ́ sí so wàá ṣe ẹjọ́ díẹ̀ lórí ẹ̀ àfi tó ọmọ ẹ bá sọ fún mi pé daddy this is where they want to go ni màá káwọ́ sókè. ṣe fi pé ó fìyà jà àwọn ọmọ yẹn tó yẹn ni ó dẹ̀ fìyà jẹ yín ni ṣó dùn. in fact ó gbìyànjú lórí pé kó fìyà jẹ ọmọ yẹn ó gbìyànjú. ṣé nítorí pé bó ṣe ń jáde tó ṣe àbádàn wọn. wọ́n kàn bẹ̀ ṣe mọ̀ náà gbogbo ẹ̀ náà pẹ̀lú ìyàn máa sọ but mo láti keep quiet mo láti pa wọn lẹ́nu mọ́ ni pé no you have to don't go this area your mom is your mom when you go when me then pé kọ́ ọmọ ẹ̀ mi kọ́ ọmọ ẹ̀ sí tí bá gbé fóònù fọmọ ẹ̀ mo ń sọ dọ̀là when you are okay when you are this when you are that you always remember your mom but make sure your education first. Whatever you want to do make sure you get your education first. Zainab wọn marry ara wọn mọ́ torí ó sọ èyàn kan bẹ̀rẹ̀ esa kí ló àti màmá mi wọn sọ rí mi ò bẹ̀rẹ̀ rí ṣé telephone mi nígbà tó ọmọ yẹn ṣe débi because of social media something mo wò pé mi fẹ́ fún ọmọ yẹn fún bọ̀ mo á rí pé yẹ ẹ̀gbọ́n yẹn ó ti grow 13 years tó bá lọ sí 12 years tó bá lọ sí school mo láti monitor ẹ̀ ó láti pè mí ó láti ṣe mo gbé fóònù fún kò sí lórí WhatsApp orí whatever àwọn tó fi ń bá màmá ẹ̀ sọ̀rọ̀ náà mo sọ fún mo ní wá it's because of you ni mo jẹ́ kọ́mọ ìwà lórí ẹ̀mí nígbà máa jẹ́ kó grow dáadáa so kó tó di pé ó expose gbogbo àwọn nǹkan báyìí bíbá but fóònù wà lọ́wọ́ ẹ̀ máa pè sórí fóònù mi mọ́ máa dẹ̀ bèèrè lọ́wọ́ ọmọ yẹn pé did you talk to your mom ó máa dá mi lóhùn yes. then kí ló wá tí tó a gbéra between 2 weeks ẹ imagine now kọ́wọn èèyàn tó wà lórí social media náà kọ́ list very well kọ́ tó máa jump into conclusion now within 2 weeks kò wọ́n mo bá sọ̀rọ̀ ó dẹ̀ escalate to it within 2 weeks I mean ó yẹ kẹ́ mọ̀ pé there is something to it. Okay àwọn ṣẹ́rí àwọn tó wà lórí social media náà ẹ̀ lè blame wọn but ṣẹ́rí mi I'm a professional mo sọ fún pé máa mo sọ yìí ṣẹ́rí mi kí n comment rí ni because mi ò síbẹ̀ mi ò witness mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó wá ń sọ là ń gbọ́ kò lè jump into conclusion báyìí náà ṣé bóun náà ló lọ sí ọjọ́ mẹ́ta ó ti kò rí ẹ̀sìn kò lè mú statement of account wá ẹ jẹ́ ká máa tọrọ dáríjì náà yes mo mọ̀ lóòótọ́ òbọ̀ ìbínú ju ó lè sọ̀rọ̀ kò ní ìjẹ́kẹ́ sọ̀rọ̀ ọjọ́ ẹ̀mí ìlú jẹ́kẹ́ sọ̀rọ̀ the sense that pé mo mọ̀ pé nǹkan tó fi yẹ ẹ̀sìn tó fi kàn mí yìí bàbá ẹ̀sìn wọn ló fi kàn mí náà kí wọ́n sọ pé njọ́ ẹ̀sìn tí bá sọ pé ókè mo ti gbá máa bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ yóò ní wáyé á ti lọ lọ́jọ́ yẹn ẹni tó máa ti label mi àti badman àti label mi àwọn tó tẹ̀ ti máa wò pé bọ̀bọ̀ yìí ó dá ẹni tó ní lọ́wọ́ lóòótọ́ wọn á ti label mi but irun ló ṣẹlẹ̀ yìí 3 days after that incident now kò tí come up so kò exist money àbí báńkì òun issue statement in 24 hours even 1 hour tẹ́bá sanwó wọn wá issue ẹ̀fún yìí náà ṣé kò lè gbà jáde ni àkáǹtì kan ni mo ní kó gbà yẹn o kì í ṣàkáǹtì méjì mo ní kó gbà àwọn ẹyọ kan péré mo sì ní kó gbà yẹn. ẹ̀yin fẹ́mi lákáǹtì méjì èmi bèèrè lọ́yẹ̀ pé àkáǹtì méjì lẹ ní ẹ sọ pé ní ó lẹ́yọ kan lòun ní ó ní GTB èyí dẹ̀ ní First Bank àti GTB. mo ní First Bank mo ní ó ní First Bank ó ní GTB. ó ga o. báwo ni màá ṣe gbóbìnrin sínú ilé sí mi ní tọ́jú ẹ̀ o dẹ̀ wá sórí social media torí pé ó bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ 2 weeks o dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ flafla èmi fìyà jẹ nínú ẹ̀ lóyìnbó bíbà lọ́ ti máa ń nàyàn ní ìsínlẹ̀ngbà tó kó lé mi náà ní ìsínlẹ̀ngbà tó kó lé mi náà. ẹ má bínú but kí lẹ máa wá sọ fẹ́mi gan sí sẹ́yìn ò ní wá bẹ̀ mí báyìí torí ń jọ yẹn in fact. ẹ má wọrí ìná bẹ́ẹ̀ yẹn má wọrí ẹ má wọrí ìná bẹ́ẹ̀ ìná apologize máa ṣe because. no ẹ apologize lójú gbogbo àwọn èèyàn báyìí torí àwọn èèyàn bínú sí. sísá tí à ń sìn ẹwà ìta bẹ̀ṣẹ̀ rí
àgbàgbẹ ìpínlẹ̀ yẹn náà ẹ̀jẹ̀ kó ìmọ̀ wa tó kẹ̀ máa ọ̀dì ní ọ̀nà neutral ground ẹ̀ máa ọ̀dì náà sí. irọ́ o mo refuse irọ́ mi ní pè yín ẹ apologize fún mi lórí ẹ lè dáṣọ ẹ 2 minutes dáṣọ ìwọ níta ẹ wá fẹ́ dá mi láṣọ nínú ilé. ẹ náà lágídí díẹ̀ ẹ náà máa apologize fún mi. ṣé mi ṣe yín èmi ò ṣe yín èmi ò ṣe yín tó gbé mi sórí afẹ́fẹ́ náà. èmi ò ṣe yín bọ́ ẹ̀yin náà sọ fún mi pé ẹ padà lọ wo show yẹn ẹ dẹ̀ tún kọ́ pé mo ṣe because ẹ rí pé mi ò sọ anything. Excuse me sister tí à ń sí ẹ tí mo yẹ èèyàn tó lọ sórí orí Facebook tó ti lọ wá débọ̀ lọ́kọ̀ ni. But then ẹni tó gbà lọ sí àtúgbà bọ̀ ẹ rí pé bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ níjọ́ yẹn. ṣé yín gbé picture kẹ́kẹ́ gbé picture ó sí ẹgbẹ́ yín kọ́tẹ̀ wọ ẹni tó sọ̀rọ̀. mi ìgbé picture yìí kankan sí o àtẹ̀yìn o àti tẹ̀. Oh that's good. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò. mi ṣe mo ṣe máa gbé picture yín mi ò lè gbé picture yín sí náà bẹ́ẹ̀ yẹn. But ẹ sọ orúkọ mi náà mi ò jẹ́ orúkọ lẹ́yìn òdì. But ẹ̀yin ni kọ́kọ́ bàbá ẹ̀yin ni kọ́kọ́ no mi ìforúkọ yín title show mi ìfi orúkọ yín title show. Mr. Debo ọlọ́kọ̀. Mr. Debo ọlọ́kọ̀. ẹ̀yin lẹ ń porúkọ ara yín sí mi ìforúkọ yín title show. lẹ́yìn ìgbà tẹ́ parí show yẹn more than 5 friend request ni mo rí mi ò rí láyé mi. Because mi ò post nǹkan tó ṣe kíní sórí. Bàbá ẹ máa gbọ́ mi ò forúkọ yín title show ẹ má torí àwíjàre kí ló tó dẹnu ẹ apologize ẹ bá dẹ̀ lẹ́ apologize ẹ máa lọ. Orúkọ mi title show but àwọn tó pè wọlé tọ́lọ́ ọmọ dìmánà yìí àwọn kan náà tó pè mí pé ṣé ìwọ ló ń sọ̀rọ̀ lórí kíní àbórúkọ ẹ̀kọ́ náà wọ́n ń gbọ́ yìí. Àwọn fan mi sọ wípé kẹ́ apologize torí pé ìjọ yẹn ẹ really dig ẹ pẹ̀lú mi ṣùgbọ́n mo dúpẹ́ ẹ̀mí sùúrù mi gbọ́dọ̀ má ní sùúrù bẹ́ẹ̀ yẹn. tí bá dìgẹ̀ situation tàwa lé ní àníwá ń bẹ̀. ṣọ̀dàfàn ànílò òtítọ́ ọ̀rọ̀ yẹn tí bá dìgẹ̀ tó yẹ kí bẹ́ẹ̀ gbé wá yẹn mo kàn sọ pé ẹ ó máa bọ́ ọmọ ẹ lóòótọ́ mi ní ìṣẹ́jọ́ láti block ẹ pẹ̀lú ọmọ ẹ ní onígbó àmì kò possible pé kó má bọ́ ọmọ ẹ sọ but for now tí ẹ kọ́kọ́ jókòó ẹ ni mo ṣe fún. ṣe ti gbọ́n sí àwọn èèyàn ní ìyàwó yín ló dárúkọ yín ṣe ti gbọ́n nǹkan táwọn èèyàn sọ wọ́n kọ síbí wá pé your wife mentioned you. point of correction kẹ́ tó bẹ̀rẹ̀ náà mo correct yín náà pé kí n ṣe ìyàwó mi. mo ní happy home bí mo ṣe wà yìí o mo ní happy home gidi gan. gbogbo nǹkan tó jáde yìí ó kò jẹ́ pé ó máa jẹ́ Ọlọ́run ti kọ́lẹ̀ pé ó máa ṣẹlẹ̀ sílé ayé mi ni kò yẹ kó ṣẹlẹ̀ sílé ayé mi. mo ní happy home mo dẹ̀ ní beautiful children tó ń dùn mí ní. Ọlọ́run. Uncle ẹ jẹ́ kí n fi yín lẹ̀ bọ́yá apologize ẹ tiẹ̀ sọ pé kí ẹ apologize kẹ́yìn máa lọ àwọn èèyàn mi ti sọ pé stubborn o we are just say sorry and go. àmọ́ stubborn o tó lórí òtítọ́ yẹn èmi lè lọ síbẹ̀ o mo lè bá lọ o lórí òtítọ́ yẹn mo lè bá lọ o. No, all the men in the house cannot apologize. He has to apologize. I know all the men in the house apologize. You know láti apologize. For what? Apologize for what now? Kò yé mi náà ń sìn pé ṣé mo rúdù sí yín ni. Ṣe wo show yẹn ṣaṣẹ rí bẹ ṣe rude sí mi níjọ́ yẹn. Mi ò jẹ́ kẹ́ sọ̀rọ̀ ni mo rí ò jẹ́ kẹ́ sọ̀rọ̀ ni because mo rí pé ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ kò sóòótọ́ kankan lórí ẹ̀. Because tí bá aláwọ̀ yín kẹ́ máa sọ̀rọ̀ lọ sí ọlọ́mọ ẹ̀ kéré ọ̀fẹ́ lu ẹ̀dẹ́ṣẹ̀. Ta ló máa dẹ́ṣẹ̀ ṣé mi àbẹ́yìn? Of course now because ẹ lè sọ ọkọ mi tó tẹ̀ exist rárá tẹ́lẹ̀ ṣé o bí mo serious pẹ̀lú kan tí mo sọ yìí. Nítorí ẹ̀ mo ṣe sọ pé ẹ máa sọ fún ẹ ókè jẹ́ ká dé mọ́ bíbá ẹni kó lọ mú èyí tó ṣe kókó ní sí bébí mi tọ́jú ẹ̀ nígbà tó lóyún. Kò sí wàhálà ẹ ṣáà ti ní ẹ apologize. Ẹ jẹ́ kó lọ mú kókó ẹ̀ wá. Mo ti gbọ́. Kẹ̀sẹ̀ má jẹ́ ká continue because tá a bá ní ká continue ọ̀rọ̀ yẹn it won't end. Mo ti gbọ́ mo rí pé inú bí yín. Kí wá wà lórí mídíà tí wọ́n máa bá ọmọbìnrin rojọ́ orí dínkù mi gan. Orí dínkù mi gan. Èyàn tó ti pè mí ti pọ̀ gan. Èyàn tó ti pè mí ti pọ̀ gidi gan tí ó ń ṣe bí nìkan Amẹ́ríkà Brazil wọ́n ti pè mí náà tó ti ń pè pa kí ló ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tó dé báyìí. You people don't need to apologize on his behalf if he cannot say sorry to me for the way he was shouting, the way he shouted at me. For this, on this case, on this issue, I won't apologize, but I might see you later. I might talk to you later. Me too, Baba, on this issue. Baba, ẹ jẹ́ kí mi kọ́kọ́ sọ nǹkan kan fún yín. Ẹ jẹ́ sọ nǹkan kan fún yín.
ẹni sùúrù mi ní pé kẹ́ apologize mo ní kẹ́ apologize ẹlẹ́ apologize a ti parí ọ̀rọ̀ yìí there's no point calling me again. Okay, if you think that's the best way, I will take it like. So bí yẹn ṣe jẹ́ nìyẹn there's no point calling me again. Olóhun ò lè apologize Olóhun ò ṣẹ̀ mí so there's no point pé kó pè mí mi tí ẹ fẹ́ bá sọ̀rọ̀ I don't even want to speak to him. Tó bá pè mí mi ní gbé but mo kàn mú òótọ́ òun náà máa ní lọ́wọ́ òun fúnra ra ìgàn dì mẹ́rù but pé òun ní tí àwọn tí ìyàwó ẹ̀ sọ ó wrong kò ṣe tòótọ́ torí pé lady yẹn ò mú statement wá but bọ̀bọ́ yìí náà òun náà ní lọ́wọ́ ó dì mẹ́rù torí ó dẹ̀ ti present ẹ̀ níbi bá pé òun gọ́gọ́ fúnra rẹ̀ gan òun gọ́gọ́ ò gbádùn tààrà mo mọ̀ kó máa padà lọ́wọ́ ṣé òun gan ò gbádùn tààrà so òun gan náà ó ní problem ìyàwó náà dì mẹ́rù so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn because irú bó ṣe present yìí kò sí bó ṣe fẹ́ sọ fún mi pé o ní happy home kò sí bó ṣe fẹ́ sọ pé o ní happy home báyìí because bó ṣe present yìí automatically ńgbà míì gan obìnrin máa ṣẹ̀ ẹ́ wà dẹ̀ ní láti apologize wà tẹ̀ tún bẹ̀ẹ́ lórí ẹ̀ láti pẹ̀ tẹ̀ bọ̀ wípé o tẹ̀ tún present báyìí bọ̀bọ̀ yìí gan ò gbádùn bọ̀bọ̀ eléyìí gan ò ń ṣọkọ ó kàn jẹ́ bàbá ọmọ ni kò ń ṣọkọ gidi ẹ̀ ló mú ń gbọ́ yín mú ń gbọ́ yín mú ń gbọ́ yín. ẹ kálẹ́ àbí ẹ kálẹ́. ṣẹ́rí máa yẹn gbogbo nǹkan tó níyàwó ẹ̀ ṣe accepted but nísìnyí kó kàn ṣe apology lásán kò gbádùn òun gan ti show character ní òun gan sick tó bá ń gbọ́ kó gbọ́ òun gan ò gbádùn òun náà ní lọ́wọ́ yẹ obìnrin ló wọ́n náà bá sọ̀rọ̀ yìí náà exactly ó yẹ kí wọ́n náà lè ṣe sọ́ọ̀rì fún wọn ká lè jọ́ọ̀jì ẹdọ́lẹ̀ òun náà wá ń ṣàgídí sí pé èmi ò bá ti jíyàwó ẹ̀ ṣe fún ọ èmi náà dẹ̀ gbàdúrà kí n lórí ẹ̀ but ìwúná character tó fi hàn wá ń sìn òun náà ní lọ́wọ́ jọ àkànṣọ exactly òun náà ó ní mò ń gbọ́ mo mọ̀mọ́ ń sọ kó gbọ́ òun gan ò gbádùn happy home tí wọ́n gan ló ní irọ́ ni o ò lè nírú ìwà yìí kò ní happy home kò possible. kí ni tó lẹ́nu just to say okay àti yín ká fún sẹ́yìn náà èsì yín jọ yẹn on my behalf and my family ẹ má bínú mo bí ẹ náà orúkọ ẹ wo ló bàjẹ́ ṣe bó ti rojọ́ sí gbogbo ayé náà ti dá wọ́n ti dá ẹ láre wọ́n á dẹ̀ dúró sórí ààrẹ yẹn wọ́n á máa gbá yìí lọ ó ti tẹ́ǹsì náà ó ti tẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò sí bó ṣe lè ṣe bòlò kó má rùngbẹ́ ẹ bòlò lọkùnrin yìí ó ti pa pàrùngbẹ́ mi ní nǹkan tó yàwó ẹ̀ ṣe dà ò bọ̀ òun gan ò gbádùn òun gan ní lọ́wọ́ òun gan sán lórí. hello òun gan bó ṣe fẹ́ tọ́ àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀mí ìmọ̀ training tó fẹ́ fáwọn ọmọ yẹn hello mò ń gbádùn yín. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. bàbá ti nàìjíríà láti ṣe é. à ń gbọ́ yín tó bá wá pè mí lẹ́yìn màá wá náà níwọ̀n bí dákò kò pè mí. láti nàìjíríà ní ọjọ́ kejì àpẹẹrẹ. à ń gbọ́ yín ìyá bàbá mi. ọ̀jọ̀gbọ́n mo ní àánú ìmọ̀ bí wọ́n pé ẹ̀fẹ́ lè connect nínú àwọn ladies yìí. ẹ jọ débọ̀ ọlọ́kọ̀ má jẹ́ kó rí inú ẹ̀ bá tòdí ẹjẹ́ láti pè mí o tó bá pè mí nǹkan tó máa gbọ́ lẹ́nu mi ó máa dàbẹ́ ni pé kó lọ commit suicide ni torí pé mo rí pé wà arrogant mi ní nǹkan tíyàwó ẹ̀ ṣe dá nǹkan tíyàwó ẹ̀ ṣe ò dá ṣùgbọ́n má ever sọ pé o fẹ́ pè mí lẹ́yìn tó bá fẹ́ gba ọ̀rọ̀ tí etí tí ikú ń gbọ́ tí etí ẹ̀ di ẹ̀ ló mú ń gbọ́ yín má pè mí o tó bá pè mí pẹ́rẹ́ tí ikú ń gbọ́ tí etí ẹ̀ di ọlọ́run wá gbọ́ honestly máa gbọ́ máa dẹ̀ record bí mo ṣe sọ̀rọ̀ sí ẹ gidi máa wá gbé síta káwọn èèyàn gbọ́ so bó ṣe rọra lọ yẹn go in peace and don't ever come back to me because I hate pride with passion. Hello, ṣé dáadáa ni o. adúpẹ́ ìyá mi. bọ̀dá yẹn nǹkan tó fẹ́ sọ fún wọn ó yẹ kó ṣe sọ́ọ̀rì sí yín fún nǹkan tó ṣe yẹn kò tẹ́ tí ò kì í ṣe ṣẹ́rì bọ̀dá yẹn náà ní lọ́wọ́ lédè yẹn náà ní lọ́wọ́ bẹ́ẹ̀ mi kò fẹ́ sọ fún bọ̀dá yẹn ni pé kó jẹ́ kí lédè yẹn máa bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ kó yẹ kó máa bá a sọ̀rọ̀ mo mọ̀ pé ó ti ṣẹ̀ kó dárí jìdẹ̀ kó yẹ kó máa bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ because ṣe rí àwọn ọmọ tá à ń bí kì í ṣe ń ṣe àwọn ọmọ ayé ìsìn mo kàn ń advice bọ̀dá yẹn ni o tí lédè yẹn bá ti bẹ̀ yẹn kó máa bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ ṣe rí àwọn ọmọ tá à ń bí ejò ni wọ́n ṣe nẹnu fún remember pé àwọn ọmọ yẹn now ni later they still have a long way and don't let them get back to kọ́ wá kọjú sí ẹ. mo fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ yín màmí pẹ̀lú irú ìwà tí Débọ̀ ọlọ́kọ̀ wù sí ẹ̀kọ́ wo ló ẹni sùúrù màmá
ìwà tó wù ní bíbá yìí. come back to the father and kọ́ wá sún ẹ̀jẹ̀. So bó bá jẹ́ pé mi fi mama ṣé ń gbọ́ mi mà. Mo ń gbọ́. Ìwà tó wù ní sí ẹ̀kọ́ wo lẹ rò bó fẹ́ kọ́ àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ gan. Bẹ́ẹ̀ni wọ́n lágídí wọ́n dẹ̀ ní kíní kí ló wà bẹ́ẹ̀ kí yàn ti sọ́ọ̀rì a mọ̀ pé ìyàwó yẹn ti ṣe and to tell you everybody àwọn tó ń gbé Nàìjíríà láti kó owó fún wọn ó wà mí ìgbèjà wọn torí mo mọ bó ṣe ń ṣe òbẹ tó bá ti fún wọn lówó wọ́n lè máa nà nǹkan tó kàn wà bẹ́ẹ̀ tí lady yẹn ṣe ni pé ó jẹ́ kó lè gba ọmọ ọ̀dọ̀ fáwọn ọmọ yẹn kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ kò lè sọ kí lady yẹn máa jáde wọ́n ti fẹ́yàwó mi sí bí now ó ti fẹ́yàwó mi sí bí bẹ́ẹ̀ kò bá gbọ́ ọmọ ọ̀dọ̀ fáwọn ọmọ yẹn kó máa tọ́jú wọn tó bá tẹ̀sẹ̀ jáde tiẹ̀ kó jáde tiẹ̀ bẹ́ẹ̀ owó yẹn àwọn ará Nàìjíríà 95% wọn ló máa náwó jẹ bẹ́ẹ̀ yẹn àtọkùnrin gan pàápàá bẹ́ẹ̀ kó advice mi kàn fẹ́ fún wọn ni pé má ẹ̀ka àwọn ọmọ yẹn padà wá lọ́jọ́ iwájú kọ́ wá sun ẹ̀jẹ̀ lọ́kọ́ sílẹ̀. Anyway èmi ò kọ́ ni mo porúkọ ẹ̀ níjọ́ yẹn o èmi kọ́ ni mo dẹ̀ sọ̀rọ̀ sí ẹ mo ṣe wá fẹ́ porúkọ ẹ̀ sí Débọ̀ ọlọ́kọ̀ mi kódà mi ní respect ẹ sórí ìtò ṣe yìí ó dàbí broom bí gbálẹ̀ ló ṣe rí lójú mi sìn Débọ̀ ọlọ́kọ̀ má pè mí o má pè mí torí pé mo rí pé ẹni àbùkù ni ẹ má pè mí o ó ṣe ni àpọ́nlé má pè mí o. Hello. Hello. Ẹ wá bínú. Kó tó ṣe ìdáná. Ẹ wá bínú ẹjọ́. Ẹ wá bínú. Mi bínú. Kó tó ṣe ìdá. Ó yẹ kó tọ́pọ́nẹ̀tì ni. Wọ́n ti ní ó ti jà ó ti wá fẹ́ jẹ ìmọ̀. Kó má pè mí o gbogbo ayé ń gbọ́ má pè mí ẹni àbùkù ẹni ẹ̀tẹ́ ni ẹ má pè mí. Mo mọ̀ pé nǹkan tíyàwó ẹ̀ ṣe ò dáa. N tíyàwó ẹ̀ ṣe ò dáa. Ẹ ṣe mà. N tíyàwó ẹ̀ ṣe ò dáa kò dáa nǹkan tóbìnrin yẹn ṣe bọ́ ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ò gbádùn ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ò lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ náà ò lẹ́kọ̀ọ́ gbogbo ẹnu ni mo fi sọ ìwọ ò lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ ò lẹ́kọ̀ọ́ torí pé gbogbo àwọn tó wà lórí platform àwọn ọkùnrin míì náwọn ń dọ̀bálẹ̀ fún ẹ pride pa ẹ kí ló ní ta ni ẹ èlò ló wà lọ́wọ́ ẹ kí ni nǹkan tó ní. Hello? There's another thing tí mo fẹ́ sọ. Ẹjọ́ ẹ̀yin obìnrin. Èmi Yínká mi kì í ṣe ẹni tó máa wá sunkún rojọ́ fún. Torí pé mo mọ ìwà tí obìnrin lè wù. Tó bá fẹ́ wá bá mi fún ọ̀rọ̀, get fat and right. Má wá parọ́ fún mi. Mo sọ fún yín pé mo bímọ ọkùnrin mo dẹ̀ bímọ obìnrin mo dẹ̀ mọ̀ pé gbogbo wa la máa ní challenges láyé gbogbo wa la máa ní problem kò sí sórí níwọ̀n ìgbà tí wọ́n ti bí ọmọ tí ibi ti jáde pẹ̀lú ẹ̀ bó bá ń gba oore every time tó bá gba bí gan ó yẹ kẹ́rù máa bà ẹ́ káyà ẹ̀ máa já nítorí nígbà tí ibi ẹ̀ bá máa dé kó lè handle ẹ̀ so má yọ̀jù tó bá ń gbore lójoojúmọ́ hello. Má yọ̀jù tó bá ń gbare lójoojúmọ́ kó máa ṣàdúrà ni so tó túmọ̀ sí wípé nítorí pé mo mọ báwọn èèyàn ṣe ń ṣe àbí torí pé mo mọ̀ wípé anything can happen báwọn èèyàn ṣe ń dàgbà sí lójú wọn máa rí oríṣiríṣi sí tí nǹkan bá ṣẹlẹ̀ lọ́jọ́ wájú bóyá nípasẹ̀ ọmọ anything I want to be able to face God láti sọ fọ́lọ́run pé God where have I got it wrong and that is why tó yẹ pé mi ò ní ṣe àbòsí gbogbo ẹ̀yin ọkùnrin àmì ẹ̀yin obìnrin tẹ́ máa ń fẹ́ wá rojọ́ ìkà fún mi bóyá ẹ fìpẹ́ máa fi ẹkún kíní kan jẹ mí kò jẹ mí o kò jẹ mí tó o bá sunkún tí ọ̀rọ̀ ẹ bá jẹ ní tí bá wá díẹ̀ mo máa gbèrú sórí mi ni bẹ́ẹ̀ tó bá sọ pé o fẹ́ fi ẹkún jẹ mí kó wá parọ́ kò lè jẹ mí tó bá lọ fẹ́ fi ẹkún jẹ mí kó wá parọ́ ẹkún ò lè jẹ mí o tó túmọ̀ sí wípé ẹ̀yin obìnrin náà tẹ́ ń po ìkọ̀ ìbànújẹ́ sínú ọmọ yín against bàbá wọn ẹ lọ ṣọ́ra ṣe tí bàbá tí ò bá da ẹ fà àwọn ọmọ yẹn lé àwọn ọmọ yẹn máa grow débi wípé fúnra wọn máa mọrú èèyàn tí bàbá wọn jẹ́ fúnra wọn náà máa deal pẹ̀lú bàbá wọn ẹ má jẹ́ kó ti ọwọ́ yín wá mo fẹ́ kẹ́ gbọ́ voice note yìí.
mo fẹ́ kẹ́ gbọ́ voice note yìí ọmọ kékeré kan tẹ́ bá rántí pé mo ṣe nǹkan kan ọmọ yẹn pè mí ó ní kí bá òun sọ̀rọ̀ ọmọ 12 years ló pera òun ó ní kí bá òun sọ̀rọ̀ nǹkan tó sọ lélẹ̀. ní ìsìlá ẹ̀bọ̀ nípa tó ń pè owó oṣù sí ìtọ́mọ̀ wọn ní sí anything wọn ní take responsible for children's service. ok òun fẹjọ́ ní sùúrù ọmọ ọdún mélòó ni wọ. 12 years. 12 years ni ẹ. bẹ́ẹ̀ mà. ó ní lórí ọ̀gá Bello tí mo sọ òun ló jẹ́ kó pè mí. bẹ́ẹ̀ mà. ipe kí ló ní dádì ẹ máa ń ṣe. wọ́n lówó òbòwò kí ń tọ́jú ọmọ wọn iṣẹ́ nìsín. dádì ẹ lówó ṣùgbọ́n wọn kì í tọ́jú ọmọ ẹ̀yin mélòó ni wọ́n bí. ẹ̀yin mélòó náà bí jẹ́ kí n pè ẹ́ padà jẹ́ kémi pè ẹ́ má wọrí má lo káàdì ẹ̀ jẹ́ kí n pè ẹ́ jẹ́ kémi pè ẹ́. dádì ẹ pé ọmọ 12 years ni pé dádì ẹ lówó lè raṣọ 500,000 ṣùgbọ́n kò ní tọ́jú yín. bẹ́ẹ̀ mà. ṣé ọ̀dọ̀ dádì ẹ ló ń gbé. ẹ máa gbọ́ ọ. báwo lo ṣe wá mọ̀ pé wọ́n lówó wọn ò tọ́jú yín. lára màtí kékeré ni ìgbà tí wọn kì í tọ́jú èmi àti ẹ̀mí tó àti kékeré ni mẹ́rin tí wàá kúrò lọ́dọ̀ wọn náà tí wàá gbé mi náà kúrò lọ́dọ̀ wọn. Báwo ló ṣe wá mọ̀ wípé wọn kì í wípé wọ́n lówó nígbà tó bá wọn gbé báwo ló ṣe mọ̀ pé wọ́n lè raṣọ 500,000 ṣùgbọ́n wọn lè tọ́jú yín. rárá lẹ́tà mẹ́rin wá mú mi mọ̀ wá pé kó má dìde ẹni pé mi ní bàbá wá mú mi mọ̀ wá pé àdá pé dádì mi nílò tó ìgbà tí màmá pè wá pé dádì mo kọ kírísì wọn ní dáadáa dádì mo fẹ́ ra lọ́njọ́ kan fẹ́ ra ọmọ èmi ló máa take responsible over my thing. Ẹ̀yin mélòó wà ní mọ́mì yín bí fún dádì yín? Dádì mi ní ìyàwó púpọ̀ èmi nìkan ní mẹ́rin bí fún wọn. Níbo wá ni dádì ẹ̀ ń gbé? Dádì mi ń gbé lẹ́sà àwọn lọ́dọ̀ sí ẹ̀sà òkè. Ẹ bọ̀ kí ló wá jẹ́ kí wọ́n fi pé wọ́n lówó lọ́wọ́ wọn ò fẹ́ tọ́jú yín? Ìgbà míì mo ti sọ yà mo sọ pé ìgbà míì ní mo lè pè é pé dádì mi ẹ̀jọ̀ ẹsẹ̀ ìdánwò ṣùgbọ́n mi pé wọ́n máa ń lé mi kúrò sùn wọn ò ní dá wọn ní sẹ́ǹdẹ̀. Òun ṣe wá mọ̀ báwo ni wọ́n ṣe wá mọ̀ pé wọ́n lówó lọ́wọ́ wọn ò sẹ́ǹdì ẹ̀? Lò báwo ni wọ́n ṣe mọ̀ pé wọ́n ń raṣọ 500,000 wọn ò sẹ́ǹdì ẹ̀ báwo ni wọ́n ṣe mọ̀? Ọmọ 12 years ní ẹ̀ ò dẹ̀ bá wọn gbé báwo ló ṣe mọ̀? Kí má fẹ́ lọ dé lọ́dọ̀ wọn. Wọ́n lè fi bàtà kan mí pé àbàtà kan báwọn rà ní 1 million. Visa ìfà wọ́n rà ní 200,000. Pé aṣọ àwọn rà ní 500,000. Ipe ìrọ̀ tí ó máa ń ṣe. Ṣé tó bá wá béèrè owó lọ́wọ́ wọn wá ní fún ẹ? Wọn kì í fún mi. Kí ló wá fẹ́ kí n ṣe fún dádì ẹ? Mo fẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ ni. Ṣó fẹ́ kí n bá wọn sọ̀rọ̀ ni àbó fẹ́ kí n gbé wọn síta kí n gbé wọn sójú ayé káyé gbọ́? Ẹ bá ń bá wọn sọ̀rọ̀. Ok. Ṣé wàá send number dádì? Ṣé wàá send? Ó yá send number dádì ẹ̀ sí mi. Yes, ma, ṣé ma. All right. Yes, ma. Lóòótọ́ mo gbéra mo pe bàbá ọmọ yẹn mo bá bàbá ọmọ yẹn sọ̀rọ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá ọmọ yẹn sọ. Hello. Mama ẹ káàsán. No, mama ọmọ yẹn ni ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá ọmọ yẹn sọ náà. Mi ti fẹ́ kẹ́ gbọ́ ti. Ẹ káàsán sá o. Ẹ má gbọ́ o. Ẹ káàsán. Yínká lórúkọ mi ṣàlàáfíà dẹ̀ wà London mo ti ń pè o. London mo mọ̀ pé London mi ká nìyẹn. Ṣé rí ọmọ yín pè mí lánàá? Mi mọ̀ bó ṣe rí nọ́mbà mi. Ọmọ mi. Ọmọ yín ọmọ 12 years. Ọmọ 12 years. Bẹ́ẹ̀ni. Ó lóun oríjà. Ó ní kí bá ń sọ fún bàbá òun ọmọ oríjà ó dárúkọ tí yín náà ibi tí mo kọ́ sí mo ti gbàgbé.
Ó ní ẹ lè ra bàtà 200 kẹ́raṣọ 1000 kẹ́raṣọ 500 ó ní ṣùgbọ́n ẹ wà responsible lórí òun ẹ ní sanwó school ẹ ní tọ́jú òun ó lóun nìkan ni bàbá màmá òun bí fún yín. Ta ni mo ń bá sọ̀rọ̀ yìí? Yínká TNT lẹ́ ń bá sọ̀rọ̀ láti London. Yínká TNT. Mi ìfẹ́ gbé ọ̀rọ̀ yín síta ni mo ṣe ní kí n kọ́kọ́ bí yín ó lẹ̀ kí n tọ́jú òun ọmọ yín obìnrin ọmọ 12 years ó lẹ̀ kí n tọ́jú òun ó ní tóun bá wá ó lọ ẹ̀sà òkè ṣàlẹ̀ wá ó ní tóun bá wá bá yín lọ́lùdé ẹ̀ máa sọ fún òun pé 200,000 lẹ́ra bàtà yìí o 300,000 lẹ́ra aṣọ yìí ó ní ṣùgbọ́n àti sanwó skúùlù òun àti tọ́jú òun. ọmọ mi tó lè sọ yẹn sorry to say ẹni kọ́ mi yẹn wá fún mi tàbí kí ìwà bá mi kò sọ́mọ tí mi ò kí sanwó skúù ẹ̀ nǹkan tẹ́ni yẹn bá fẹ́ ṣe kó sí o kò sọ́mọ tí mo bí tí mi ò sanwó skúù ẹ̀ kò bẹ̀ sọ́mọ tí mi ò ṣe nǹkan kan lé lórí fún ẹjọ́ kẹ́nìbọ̀dì má bá mi sọ láńgbèjì yẹn mọ́ kí má bàa sí ìpìfẹ́ nìyẹn ẹjọ́. ok sir nǹkan tó mọ. ẹni tó bá mi sọ̀rọ̀ kó má jẹ́ kí n ṣètò fún o ẹni ọmọ yẹn tàbí ìyá ìwà bá mi ọmọ tí mi ò bá sanwó skúù ẹ̀ kó wá bá mi ọmọ tí mo bá bí tí mi ò bá sanwó skúù ẹ̀ mo fẹ́ mọ ọmọ yẹn. ẹni kọ́ mi yẹn ó yọjú sí mi tàbí ìyá ẹ̀ ọmọ tí mi ò bá sanwó skúù ẹ̀ mo ní dọ́kúmẹ́ntì tí mo ní everything evidence tí mo fi ń sanwó skúù tó wà lọ́wọ́ mi. ok sir mo ti gbọ́ màá gẹ́bà sí yín. ọmọ wo ló ń sọ yẹn. màá gẹ́bà sí yín sir. ẹ wá gbọ́ màmá ọmọ tó sọ̀rọ̀ yìí ẹ wá gbọ́ ńgbà tí mo bá sọ̀rọ̀ torí ẹ̀yin tẹ máa ń quick láti máa ṣépè lọ́mọ tí ọkọ wọn bá gbé ẹjọ́ wá tẹ máa bẹ̀rẹ̀ sí ní ṣépè tẹ máa gbọ́ kóbìnrin kan wá sọ̀rọ̀ kó máa sunkún tẹ máa ṣépè ẹ yára láti gbọ́rọ̀ ẹ lọ́ra láti fèsì àwọn obìnrin kan fọ́ ní alágàbàgebè ni wọ́n mi ò support anybody ẹ gbọ́ nǹkan tí obìnrin yìí sọ obìnrin màmá ọmọ yẹn ẹ gbọ́ nǹkan tó sọ ẹ kọ́kọ́ establish pé gbogbo nǹkan tọ́mọ yẹn ṣe pátá màmá ẹ̀ ló play game yẹn fóònù tọ́mọ yẹn fi pè mí ọmọ yẹn ló pè mí fúnra rẹ̀ èmi ò wá bá sọ̀rọ̀ ńjọ́ yẹn 2 days after ni mo wá pè màmá yẹn ló gbé màmá yẹn ló play game yẹn máa gbọ́ o. ọmọ yín pè mí lánàá mo dẹ̀ mọ̀ pé yín lẹ́ni pé kó pè mí kó fẹjọ́ bàbá ẹ̀ sùn mi. bẹ́ẹ̀ni. mo dẹ̀ ti pè bàbá ẹ̀ lẹ́ni bàbá ẹ̀ sọ pé rọ́ọ̀lẹ̀ pa ó lé ọmọ tó bá lóhùn tọ́jú òun ní kó bọ́ta kó wá sọ. irọ́ ló ń pa lórí burúkú irọ́ ló ń pa iná ìdálé. ẹ máa gbọ́. irọ́ ló ń pa. ẹ ti gbọ́ mọ̀ mo ti ẹ̀ gbọ́ pọ̀ mọ̀ gan mo ní kò bá mọ̀ sọ nǹkan tó sọ yẹn èmi ti pàdé tó sọ. ìwọ ló ní kọ́ mọ́ ṣé kí n gbé yín sórí fóònù pẹ̀lú ẹ̀. ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ọlọ́run bẹ́ẹ̀ bá mi tọ́jú àwọn ọmọ mi ní kó sọ̀fẹ̀. ṣé kí n gbé yín sórí fóònù pẹ̀lú ọkùnrin náà. bẹ́ẹ̀ni. ṣé kí n jọ gbé yín sórí fóònù sí i. ṣẹ́ni pẹ̀lú wọn. bẹ́ẹ̀ni. ẹjẹ́ tí wọ́n sílẹ̀ sí tiwọn. ok dámìsì pé yìí lè ń parọ́. because bàbá ẹ̀yin lè ń parọ́ ó lóyún pé kẹ wá fèsì òun kẹ sọ lójú òun ẹ̀dẹ̀ ní kí n filẹ̀ gbogbo èèyàn bá dáyọ̀ lójú èèyàn fi ń gbárí ni number 1 ẹ̀yin lẹ́ni kọ́mọ yẹn pè mí torí mọ̀ pé ọmọ 12 years òní lè gbójú gbóyà pè mí bẹ́ẹ̀ yẹn ok bàbá yẹn dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ nírọ́ ló ń pa ẹ̀dẹ̀ ní kí n filẹ̀ so ẹ̀yin lẹ́ ń parọ́ dẹ̀ ní. mi ò sí live nínú yàrá mi ni mo wà mo ní ṣé kí n gbẹ̀yìn méjèèjì pọ̀ kẹ́ ẹ sọ létí ẹ̀ kó gbọ́ ẹni kí n fi yín lẹ̀ kí lẹ wá ní kọ́ mọ́ pè mí fún ẹ rò pé kò máa sọ fún mi òmí àdẹ̀bẹ̀ bọ́ tàbẹ́ mi níwádìí ẹ̀ èmi ò ń ṣe bẹ́ẹ̀ mi ò ń ṣe bẹ́ẹ̀ o ó mú ìpẹ́yìn gọlẹ̀ ń parọ́ ire o ó dàbọ̀. ṣe rí ẹ̀yin obìnrin mi á mọ̀ pé ọkùnrin ti níyàwó nílé wàá bímọ fún a máa ṣe ẹ̀tọ́ ẹ̀ bọ̀ nítorí wípé ìyàwó tó wà nínú ilé yẹn ó ń wọ̀ ẹ́ lójú ìyàwó tó wà nínú ilé yẹn ó wù ẹ́ kó wà ní pòsíṣọ̀ tí ìyàwó yẹn wá bẹ̀rẹ̀ sí ní lọ máa blackmail ọkùnrin yẹn pé kò ṣe nǹkan kan fún ẹ nígbà tó ní owó ló instigate ọmọ yìí ìwọ ló ní kọ́mọ yẹn wá bá mi bóyá ó tiẹ̀ wá ń bẹ̀ ẹ gbọ́ tó ń sọ wípé mo tiẹ̀ ọmọ 12 years ṣé o lè sọ fún ọmọ ẹ 12 years wípé kó má pèèyàn kó má gbọ́rọ̀ sí ẹ lẹ́nu tó bá sọ fún ọmọ 12 years pé kó má pè mí pé kó filẹ̀ tó dẹ̀ pè mí á mì pé irú ìyàwó gangan ni wọ́n gangan jẹ́ tó bá lè sọ pé ọmọ 12 years kó má wá sọ̀rọ̀ fún mi tó dẹ̀ wá sọ̀rọ̀ fún mi ọmọ 12 years yẹn ò mọ nọ́mbà mi wọ́n ló tẹ nọ́mbà mi ó wà lẹ́yìn ẹ̀ ńgbà tó ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ wá ń sọ lójú mi bẹ́ẹ̀ ni wípé
o tiẹ̀ ní kó má pè mí gan o gbọ́dọ̀ ìyá tó bá lóun sọ fún ọmọ 12 years pé má ṣe báyìí tó dẹ̀ ṣe tó àmì pé ìyá yẹn gan kò ń ṣe ìyá rẹ̀ so ìwọ ló instigate ọmọ yẹn pé kó wá pè mí kó bá mi sọ̀rọ̀ lójú ẹ̀bẹ̀ ni pé bí mo ṣe gbọ́ yẹn báyìí mo máa attack máa yẹn ni mo wá pé máa yẹn ó fẹ́ kí n gbé síta okay mi tiẹ̀ wá fẹ́ gbé síta mo ní ẹ jẹ́ n gbẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta torí bá yẹn ní òun ní proof wá bá òun máa yẹn ní anytime already jẹ́ n gbé ẹ sọ ní oní kí n fílẹ̀ kí ló wá ní kó wá sọ fún mi fún ó dàbẹ̀ ni pé social media yìí ó ti ń ya àwọn èèyàn kan ní wèrè torí pé ti rí pé tẹ bá ti gbé ọ̀rọ̀ wá báyìí àwọn èèyàn kan kò gbà láì má ṣe investigation èmi ò kì í ṣe bẹ́ẹ̀ o èmi ò ń ṣe bẹ́ẹ̀ tẹ bá fẹ́ gbé nǹkan wá bá mi tó bá ti jẹ́ ọ̀rọ̀ má jò gbọ́ ọ̀rọ̀ tí mi ò ní wádìí ẹ̀ má gbé wá bá mi ẹkún ò lè jẹ èmi ẹ gbọ́ nǹkan tí mo sọ fún pé kò lè sọ̀rọ̀ mo ní ìwọ gangan ló nírọ́ bóyá wọ́n ní máa yẹ níyàwó púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ fẹ́ ọkọ tó ti níyàwó ẹ mọ̀ pé ó ti níyàwó ẹ kò dẹ̀ ní níyàwó ẹ̀ síta wá mú yín wọlé tẹ bá wà níta obviously nígbà míì gan ẹ lè máa rò pé ìyàwó inú ilé ń gbádùn kó jẹ́ pé yín tẹ wà níta náà lẹ ń gbádùn bọ́ ọ́lá wípé ẹ̀ sí nínú ilé yẹn inú ilé tíyàwó inú ilé yẹn wà ó wọ̀ yín lójú ẹ wá máa lu oríṣiríṣi ọgbọ́n àrékérekè ẹ máa lu oríṣiríṣi ọgbọ́n àrékérekè wá ẹ ti fi pé ìyàwó tó wà nílé yẹn ló ń jẹ large part of the larger part of nǹkan tọkùnrin ní ẹ wá máa lu ọgbọ́n àrékérekè láti fẹ́ rọ̀nà ọkùnrin yẹn down torí wípé ọkùnrin tí ò bá tọ́jú ọmọ ẹ̀ lóòótọ́ tó dẹ̀ ní kọ́mọ bá ẹ wo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣerú ẹ̀ ń bá yí ọmọ yẹn jẹ́ ni ẹ wo bọ́mọ yẹn ṣe sọ̀rọ̀ òun máa lọ sọ́dọ̀ bàbá òun ìwọ ọmọ 12 years wàá lọ sọ́dọ̀ bàbá ẹ̀ àwa mú bàtà sókè àwa máa ẹ̀ ń kọ́ ọmọ nírọ́ ìtẹ́ fi ń kọ́ ọmọ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní wùwà ẹ̀ máa ní ọmọ yìí òṣì ẹ̀yin lẹ́ bá yí ọmọ jẹ́ ọmọ 12 years bàbá àwa pé jókòó àwa ní lágbájá 200,000 ni mo ra bàtà yìí o aṣọ yìí o 500,000 ni mo ra o ẹ mọ̀ pé Yínká TNT lẹ ń bá sọ̀rọ̀ ni kí lẹ fi mí pè náà gan kí lẹ fi mí pè àwọn máa sọ pé 200,000 ni mo ra aṣọ yìí o ọmọ lágbájá o 500 láti gẹ̀ẹ́tì kíni o wà lẹ́yìn ẹ̀ gbogbo nǹkan tó fi sínú ọmọ nǹkan tó kì sínú ẹ̀ ló kì síta fún mi ìgbà tí mo wá ń pè é wá ń fẹ́ máa play pé ó tiẹ̀ ti sọ fọ́mọ yẹn pé kó má sọ ọ́ tó bá jẹ́ ìyá dáadáa tó sọ fọ́mọ 12 years pé kó má sọ tó dẹ̀ padà wá pè mí lẹ́yìn báwo lọmọ ṣe rí nọ́mbà mi ṣé ọmọ 12 years wà lórí Facebook ni tọmọ ẹ 12 years bá wà lórí Facebook tó ń wo kó àtòbò ó mì pé ó wà responsible ó mọ nǹkan tọmọ ẹ ń wò so báwo lọmọ ọmọ 12 years wọ́n ló pé torí ìgbà tí mo padà máa pe nọ́mbà yẹn obìnrin yẹn ló gbé ó wá ìgbà tí mo wá ní bàbá yìí sọ pé kí n gbé yín kẹjọ sọ̀rọ̀ ó ní kí n filẹ̀. hello àǹtí ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. abẹ́dáṣètò ni o. mo ń gbọ́ yín. ẹ wo ọlọ́run á máa fún yín ṣe lágbára ọlọ́run ọgbọ́n tẹ̀ ń lò àti òye tẹ̀ ń lò tẹ̀ fi ń to ilé àwọn onílé ọgbọ́n náà ò ní parẹ́ lórí yín lágbára ọlọ́run. ẹ wo orú nǹkan tí ẹ gbé wá síta yìí tó bá kí n ṣe pé ẹ lo ọgbọ́n irú kéèsì báyìí gan lè bà yín lórúkọ jẹ́ tó máa ní kí bóyá àbẹ gbowó lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nǹkan kan tí mo wá fẹ́ ràn yín nípa àti nǹkan ṣùgbọ́n in case of next time tí ẹni ọmọdé kan bá pè yín because ṣó tẹ̀ ṣe is above 18 years ẹ máa tọmọ kékeré kan bá pè ẹni ọmọ kékeré tó bá pè yín àbí under age bá pè yín ẹ máa sí consent àgbàlagbà kan wà pẹ̀lú ẹ̀ kó tó di pé ẹ proceed. Ṣé get point mi àti nǹkan. Ó yé mi. So ẹ jọ̀ọ́ torí mo in fact inú mi dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn bí wọn ò bá ṣe báyé máàmù yẹn jẹ́ nìyẹn tí yẹn náà máa sọ pé ẹ̀yin nǹkan TNT ó ṣe kinní kan imagine ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe lágbára ọlọ́run kọ́ tí mo fẹ́ sọ nìyẹn. Àmín. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ lè gbérù nǹkan báyẹn wá bá mi tó bá jẹ́ ọmọdé ló jẹ̀bi ó bá jẹ́ ọkùnrin ló jẹ̀bi màá sọ tó bá jẹ́ obìnrin ni màá sọ èmi kì í ṣe ẹni téèyàn máa wá fi ẹkún tó máa wá fi rẹ̀ mí mọ́lẹ̀ àbí pé máa sunkún rojọ́ mi ò ní ṣe the only time tí mo máa sunkún ni tí n bá wà in love
tí mo máa àbí tí èèyàn bá ṣe nǹkan tó dùn mí ẹni tí mo nífẹ̀ẹ́ sí bá ṣe nǹkan tó dùn mí àbí tí bá wà in love tí bá fẹ́ tí ó yẹ pé mi ò lè control ara mi mọ́ torí ìfẹ́ máa ń sọ èmi di wèrè ni ìfẹ́ máa ń sọ mí dárìndìn ìfẹ́ máa ń sọ mí dárìndìn mi ò ń get ara mi mọ́ that's the only time tí mo máa ń sunkún bọ̀ pé bí mo wá fẹ́ rojọ́ tẹ́jọ́ yẹn dùn mí gan nǹkan tó bá mú mi sunkún àwọn òbí mi gan mọ̀ pé kíní yẹn ti dùn ó dùn mí pé yes ó dùn mí mo dẹ̀ máa ń lójú àánú gan torí mo wà emotional bọ̀ yí pé ó fẹ́ wá sunkún wá ba ayé èèyàn jẹ́ lọ́dọ̀ mi kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi o kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ tèmi ìyẹn gbọ́ títà ọjọ́ kò dé last case tí mo fẹ́ sọ lálẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní sabarikolo.com best place láti rí relationship nìyẹn ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ lọ síbẹ̀ àwọn ọkùnrin pọ̀ ń bẹ then ó dàbí pé ìyàwó àtọkọ kan meet lórí Sabarikolo ẹ gbọ́ story yìí. Ẹ káàárọ̀ mà question mi ni wípé married woman tó lọ join Sabarikolo program yìí yẹn married woman tí ọkọ ò sí ní tọkọ ẹ̀ wà abroad but wọn àtọkọ ẹ̀ máa ń sọ̀rọ̀ everyday wọn àtọkọ ẹ̀ dẹ̀ já wọn ní mi don't understand it they are living peaceful life so unfortunately torí pé ẹni yẹn máa wo program yìí mo fẹ́ kẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí ọkọ ò dẹ̀ sí nílé so òun náà wà lọ join Sabarikolo from Sabarikolo different kind of man is chatting out talk. Mo fẹ́ ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí má tún bẹ̀rẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ pè wọlé kẹ́ bá mi advice ọkùnrin yẹn torí tí bá ní kí n sọ̀rọ̀ mo lè hash there mo tí bá sọ òótọ́ àwọn èèyàn tún lè gbé kán ní ó ń kọ́ wọn ní kíníkan ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá mi advice ẹni tó béèrè advice. Ẹ káàárọ̀ mà question mi ni wípé married woman tó lọ join Sabarikolo program yìí yẹn married woman tí ọkọ ò sí ní tọkọ ẹ̀ wà abroad but wọn àtọkọ ẹ̀ máa ń sọ̀rọ̀ everyday wọn àtọkọ ẹ̀ dẹ̀ já wọn ní mi don't understand it they are living peaceful life so unfortunately torí pé ẹni yẹn máa wo program yìí ọkọ ẹ̀ dẹ̀ sí nílé so òun náà wà lọ join Sabarikolo from Sabarikolo different kind of man is chatting her talking to her try to tell her some. ṣé níbi tó dé ó ní ọkọ ẹ̀ ò sílé obìnrin yẹn lọ join Sabarikolo ó ní different kind of men ó ní wọ́n chat ẹ jẹ́ bá mi béèrè lọ́wọ́ ọkùnrin yẹn pé báwo ló ṣe mọ̀ ó láti jẹ́ pé ṣé báwo ló ṣe mọ̀ pé ìyàwó òun wà lórí Sabarikolo báwo ló ṣe mọ̀ pé different men ló ń chat ìyàwó òun lórí Sabarikolo ẹ máa gbọ́ o. anything gbogbo aládé kan tí Sabarikolo wà fún irú obìnrin báyẹn tọkọ ẹ̀ bá mọ̀ pé ó join Sabarikolo irú obìnrin báyẹn ṣé ó fẹ́ sọ fún ọkọ ẹ̀ pé àtìgbà tóun ti join ẹ̀ òun ò lọ pàdé ọkùnrin kankan rí ọkùnrin kankan ò bá òun ṣe kankan rí òun kàn wá bẹ́ẹ̀ just for kọ́ máa wòran ni because kò lè obìnrin kankan ò lè wà ní Sabarikolo yẹn kó má sọ pé ọkùnrin kankan ò ta sóhun kó má sọ pé òun ò lọ fún hookup. báwo ni wọ́n ṣe mọ̀. ẹjọ́ irú obìnrin báyẹn ṣé tó bá sọ fún ọkọ ẹ̀ pé òun kàn wá bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀ ò dẹ̀ sí nílé ọkọ ẹ̀ wà lábúrọ̀d o ìwà àtọkọ ẹ̀ dẹ̀ máa ń sọ̀rọ̀ ọkọ ẹ̀ dẹ̀ ṣe responsibility ẹ̀ fún ẹ. ẹ jẹ́ fún mínísítà mo di sáà sáà fún ọkọ sílé wà lọ́jọ́ Sabarikolo ṣó fẹ́ sọ pé within that period tọkọ òun ò sílé ṣó fẹ́ sọ pé òun ò hang out pẹ̀lú ọkùnrin kankan ni so irú obìnrin báyẹn ṣé ó tolé ẹ̀ ni àbó ti fọwọ́ ara ẹ̀ dálé ara ẹ̀ rúmà. ẹ bá mi advice ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi answer question yẹn a married woman tọkọ ò sílé tó wá lọ́jọ́ Sabarikolo tó rọ́kọ ò sílé so tọkọ ẹ̀ dẹ́wà mọ́ at the end of the day ṣé ó tolé ara ẹ̀ ni àbó fúnra ẹ̀ àbó ti dẹ́lé ara ẹ̀ rú because kò sí bó ṣe lè sọ kò sí bó ṣe lè defend ara ẹ̀ ọkùnrin ò lè ever believe pé ọkùnrin kankan ò tí ì gbé láti inú Sabarikolo yẹn ọkùnrin kankan ò lè ever believe pé kò ṣe ìṣekúṣe so question mi nìyẹn màá ṣe mà. ó sì kẹyọ kan ẹ fún mínísítà question yẹn sì kẹyọ kan hello ìyá mi. ẹ ká sọ. ìyá mi mò ń gbádùn. ó dá yín lò. ọ̀nkú yẹn ni máa kí ọ̀nkú ẹ̀pẹ̀lẹ̀ tí yín ọ̀nkú ẹ̀pẹ̀lẹ̀ tí yín jàre ẹ̀pẹ̀lẹ̀ tí yín bọ́ọ̀ lẹ ṣe mọ̀ pé ìyàwó yín wà lórí Sabarikolo tẹ́yìn ò bá sí ń bẹ̀. báwo ló ṣe mọ̀ pé wọ́n ń ṣàtọ̀ obìnrin yẹn.
uncle yẹn wà selfish gan because yeah báwo ló ṣe mọ̀ pé ó wà ń bẹ̀ uncle yẹn dẹ̀ selfish gan because bó ṣe London àbá America wherever tó bá wà ṣé wọ́n láwọn ò ní girlfriend ni ṣé ọ̀rọ̀ tẹ́ ń báyàwó yín sọ ló fẹ́ báyàwó yín sùn ni ṣé òun ló fẹ́ dóyàwó yín ni àwọn èèyàn ṣe yàkà báyìí ná ẹ̀mélòó làwọn ń lọ lé láàrin ọdún come on man àti ẹ̀ka ẹ̀kọ́ ètò jàre bá mi kí wọ́n kọ́ fi ṣoṣù kan fi para. ẹ ṣe mo fẹ́ play kejì mo fẹ́ kẹ́ bá mi advice ẹ̀ mo á sọ nǹkan kọ́kẹ́ ẹ jọ̀ọ́ máa question kejì ni wípé question kejì obìnrin tí ọkọ ẹ̀ ò sí nílé tọkọ ẹ̀ wà láàbùrọ̀ tọkọ ẹ̀ wá dé ìgbà tọkọ ẹ̀ wá dé ọkọ ẹ̀ wá ní káwọn lọ kí mọ́mísí òun send me star unfortunately wọ́n lọ so mo rò bóyá ìgbà tán wà ní ilé ìyá ọkọ. Oh my God. Hello. àti ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Yes, mà jẹ́ ọkùnrin tí ó fẹ́ ìgbẹ́sìn yìí. Àfìjà pààyàn ni àfìjà pààyàn tó kọ̀ọ̀kan ní kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Omi lọ́wọ́ ẹ̀. Ara ń ta ń sì pé ìyàwó ẹ̀ ló gbà ìsàbàrí fòlò. Kí ló ń wá dẹ́sẹ̀? Kí ló wá dé sàbàrí fòlò? Kí ni ìdáwọ́ ní ìlànà ọ̀hún? Ìwọ́n wá sí inú wa fẹ́ kí obìnrin yẹn ti dá ní ara ẹ̀ ní gbọ́gbọ́ fún ẹ ti dá ní àpọ̀ yìí. Sọ ìgbà tó wá dé sàbàrí fòlò yẹn, wọ́n máa sọ fún obìnrin yẹn. Ẹ máa fẹ́ kàn lọ́mà. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká gbọ́ voice note yìí tó kẹ́ tó bá mi kẹ́ tó pè ẹjọ́ ẹ gbọ́ kejì tó tún béèrè. Ẹ jọ̀ọ́ máa question ìkejì ni wípé obìnrin tí ọkọ ò sí nílé tọkọ ẹ̀ wà láàbùrọ̀ tọkọ ẹ̀ wá dé ìgbà tọkọ ẹ̀ wá dé ọkọ ẹ̀ wá ní káwọn lọ kí mọ́mísí òun unfortunately wọ́n lọ so mo rò bóyá ìgbà tán wà ní ilé ìyá ọkọ. Thank you all. Ìyàwó wa fẹ́ mú kankan nílé ara àwọn nǹkan tó máa fi ń ṣiṣẹ́ tó wá ní láti pe ọkùnrin ó wá pe ọkùnrin yẹn ní ọ̀rẹ́ wípé ọ̀rẹ́ òun ni so pé kíyẹn lọ bá òun mú nǹkan nínú yàrá òun ibi tóun ń sùn yàrá tó jẹ́ pé tóun sùn ó wá rán ọkùnrin lọ síbẹ̀ kó lọ bẹ́ẹ̀ mú nǹkan níbẹ̀ ẹ jọ̀ọ́ irú obìnrin yẹn ṣé kí ló fẹ́ fi wé ara ẹ̀ mọ́ pé ọkùnrin tó rán lọ́dún yàrá ẹ̀ yẹn pé wọ́n ti máa ní àjọṣepọ̀ ìgbà tọkọ ò sí nílé because ọ̀rọ̀ yẹn ó ní ẹnìkan tó ṣẹlẹ̀ sí so ọ̀rọ̀ yẹn náà gbàtàn sọ fẹ́mi náà so àìmí náà ọ̀rọ̀ yẹn náà ó jọ gàté kò jọ gàté ó jíbó ní bákan ní mo ṣe ní kí tó fi lọ èyí tẹ́ tú ní ìmọ̀jú mi lọ mà. Ẹ jẹ́ bá mi advice ẹ̀. Traveller lọ́kọ ọkọ ò sí nílé. Àkọ́kọ́ ọkọ ẹ̀ ò sí nílé. Ó wá discover pé obìnrin wà lórí ṣàbàrí kòlò. Àwọn èèyàn dẹ̀ ti chat ẹ̀ gan ọkùnrin lórí ṣàbàrí kòlò. Àwọn question tẹ́ máa tí mo fi pa àwọn èèyàn tó wà lórí bíbà yìí kò sí ẹni tí orí ẹ̀ kú nínú gbogbo wa. Mi mọ̀ bóyá ọkọ dẹ̀ ti di arínúróde olùmọ̀ràn ọkọ báwo ló ṣe mọ̀ pé ìyàwó wà lórí ṣàbàrí kòlò. Ẹ bá mi advice ẹ̀. The number to call is +447404851234. Bóyá the other topic yẹn á ṣe next time. Ẹ jẹ́ ká fele ẹ bá mi advice ẹ̀ pé báwo ló ṣe wípé ó ní ó wà lórí ṣàbàrí kòlò ọkọ náà dẹ̀ mọ̀ pé ó wà lórí ṣàbàrí kòlò. Hello. Ẹ ká ẹ kú ètò. Yes, ìyá mi. Ẹ wo ọmọkùnrin yẹn ó kàn ń pè yẹn ní ìgbìmọ̀ sọ pé ó ń pè yẹn pé nígbà tó fi ìyàwó ẹ lẹ̀ nílé tó wá síbí odidi ọdún méjì àbọ̀dún mẹ́ta ibùgán ó lè ju ọdún mẹ́ta lọ tó tó ẹ bá arrange marriage ló ṣe tó fẹ́ fi gbàwé ìgbélú ẹ mọ̀ pé ọdún tó máa sọ pé òun fẹ́ padà lọlé ájì tó wá fẹ́ kí ìyá òun máa ná àpò obìnrin bì yìí o á máa bọ́bìnrin sùn àìmọye obìnrin tó máa gbé jù lẹ̀ o. So òun sì ẹni tó múdà lórí ẹ̀ kò fẹ́ jẹ́ kó múdà kọjá lórí òun nǹkan tó ń ṣe bọ̀bọ́ yẹn nìyẹn o. Kí lẹ máa advice ẹ jẹ́ kí n gbé call mi. Hello.
Hello. Hello ìyá mi. Hello. Mo jẹ́ èèyàn obìnrin. Mo ń gbádùn yín ìyá mi ẹ gbóhùn sókè. La Funky onípẹ́pẹ́ yẹ sọnù. Alákọ̀ọ́kọ́ no point of correction. Àwọn sọ statement kan wípé everybody mọ̀ nǹkan tí Ṣàbàrí kò ló wà fún. Nǹkan tó mì ìdẹ́sẹ̀ sí pé ó rò bóyá lọ síbẹ̀ kó lọ mọ́bò tó bá wẹ̀, lọ síbẹ̀ lọ mọ́kó tó bá wẹ̀. Fine, but let me tell you, ẹni tó ní question yẹn, wípé Ṣàbàrí kò ló ń ṣe fún dídó nìkan. Ìyàwó yín lè wà bẹ́ẹ̀ for companionship. Ní ìṣe ìtẹ̀wà náà abroad ń sìn ẹni ń frame gbogbo ẹ̀ ń sìn ìwà àti ìyàwó ẹ̀ àtọkọ wọn níjà relationship wà smoothly. Ṣé ẹ fún látẹ̀ṣọ́ tó fẹ́? Nǹkan tẹ́ wọ́n lọ sórí Ṣàbàrí kò náà níyàwó yín wá débẹ̀. So ìtẹ́ tó wá ń bẹ̀rẹ̀ second question wípé ẹ lọ sọ́lọ̀ mọ́ ọ̀dọ̀ ọmọ mi ó rẹ̀ ọ̀kan lọ sílé. Ọkọ ìyàwó ẹ̀ jẹ́ má fura yín ní hypertension. Tẹ́lá lọ́ọ̀bù ìyàwó yín kò gbé ọkùnrin lójú yín. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn assumption ni. So to save your home, zero mind yín. Gbogbo kó wà lórí Ṣàbàrí kò ló yẹn tẹ́lẹ̀ náà bá sí ibẹ̀ ní rí ìyàwó yín. Wọ́n lè pé nǹkan ló ń sọ fún yín. Tẹ́ bá fẹ́ kí lè yín dàrú. Ẹ lọ ní sùúrù kẹ́ lọ mọ̀ pé ìyàwó yín ò ṣe nǹkan kan. That is my advice for you. Àǹtí, ẹ dúró mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. Topic mi tí mo fẹ́ ṣe ni wípé ṣẹ́yìn ẹ wà ní ọkọ. Mo wà ní ọkọ mà. Ṣé bó ṣe ń bá yín pamper òbò yín ṣé wọ́n ń ṣe dáadáa? Àǹtí ká máa dá fún yín ọ̀rọ̀ ńlá lẹ́bẹ̀rẹ̀ yẹn o. Ọkọ ti tèmi báyìí nǹkan ẹ̀kan tó wọnú òbò mi ò jókòó ẹ̀ lọ. Pé ká tiẹ̀ kọ́kọ́ sọ pé à ń ṣe foreplay kò sí wọn lè pamper. Tí máa ní pé ṣé mo kàn máa jó mi lásán nìkan ni? Ṣé ò tiẹ̀ lè láàbẹ̀ mi ni? Èmi náà mo ṣàlá ọkọ ẹ̀. Tó máa tọwọ́ bọ̀ mí lóbò bá àǹtí yín ká. Ibi tó kó wọ̀ bọ̀ òbò yẹn gbogbo lọ́wọ́ máa tọwọ́ bọ̀ tẹ́pẹ́ ìdílé máa ta mí. Oh my God. Ọkọ ti tèmi mo bọ́ ṣe ń pápá òbò tó bá dé wa máa jó mi gan náà báyìí. Tó bá ṣe pàpàpà ẹ mọ̀. Ìgbà mi máa tẹ̀lé program yìí sí. Nítorí tí ẹ̀ wo tí ẹ máa gbọ́rọ̀ yìí kó mọ bọ́ ṣe ń dóbò. Kò sí pé bóyá à ń kiss torí pé mo ti bímọ fún tọ́nì ìsinyìí. A máa ní mi nídìí pé mò ń kiss ẹ mo ṣe bí wọ́n ti dìyàwó ilé. Oh my God. Ó dẹ̀ kiss our girlfriend ẹ̀ níta. Kò dẹ̀ tó ní ìdẹ̀ mú bí mo dẹ̀ ṣe wà ní òde bad lọ́mọbìnrin. So lọ́rọ̀ kan ṣáà wá kò wá ń jẹ́ kí ṣó wá ń jẹ́ kó ẹni sùúrù ṣó wá ń jẹ́ kó kó wù yín dó. Kò kí ń jẹ́ kó wù mí dó mà. Báwo lẹ ṣe máa wá ń feel tẹ bá wà wọ́n ni? Ẹ̀kọ́ tí wọ́n wà wọ́n ni pé gbàrí mo ó ní àwọn kọ́tẹ́ pé ti kọ́ wa mà lórí program tẹ́tẹ́ máa fi ń keep ara mi. Ok gbàrí mo lè fold mo lè pa itan mọ́ ara mi. Because mi mọ̀ yí pé bóyá gbà tí wọ́n gbọ́ program mọ̀ pé bóyá tó máa ń touch clitoris ìjọ ẹ má fi pé mo sọ lẹ́yìn bò pé ó máa jẹ́ kára èèyàn move dáadáa. So program tí mo gbọ́ ń gbà kan ni pé tí lóòótọ́ èmi níbi tó kéré but lórí program yẹn ẹ sọ ní rí pé tí wọ́n bá pa itan mọ́ abẹ́. So mo ti wá ṣe dáadáa pé tó bá ti bá mi tó bá ti dó mi tó ń sì tó ti lọ tó ti ṣe ẹ̀kan tó máa fi tó ti lọ màá wà lórí bed mo máa pa itan mi yẹn pọ̀ bàtí àti bá tún tán mi yẹn pọ̀ mo máa feel sensitivity lórí idán mi ó máa dẹ́ pé idán mi ó ń tíkù mi so máa kí n dẹ̀ fọwọ́ pa ọyàn mi méjèèjì nǹkan tí máa ń ṣe nìyẹn. Ṣé táwọn bá doyin ẹ̀ kì í damira ni? Ẹ̀kọ̀ọ̀kan bóyá tó bá dó mi lẹ́ẹ̀mẹ́rin lóṣù bóyá kí n damira lẹ́ẹ̀kan ẹ̀kan ẹ̀ tí bá lè damira dẹ̀ ilé bóyá ó gbẹ́nu sọ́yàn mi dáadáa. So wọn kì í bóyá ó dó mi láti ojú òbò mo damira kò ṣẹlẹ̀ rí. Wọn kì í torí pé wọn kì í lábò ṣé fígà wọn máa ń dùn yín nínú òbò ni? Ó kàn máa tọwọ́ bọ̀ ni wẹ́n kí wọ́n máa tọwọ́ bọ̀ kí wọ́n máa tọkọ́ bọ̀ òbò. Ẹ mọ̀ ẹ wò Ọlọ́run jẹ́ kó yé wọn. Báwo lè dẹ̀ ṣe lórí Ṣàbàrí kòlò tí bọ̀dá tó gbé pẹ́sàn wá sórí program yìí wọ́n bá ń gbọ́ kọ́ máa gbọ́ ìyàwó lé mi ní mo ti lọ wà lórí Ṣàbàrí kòlò. Wow, ṣé ti wá léyàn lórí Ṣàbàrí kòlò? Àwọn ṣe fẹ́ mo ti join ìbọn mi àwọn tó ń chat mi ti respond. Kí ló dé kí ló sún? Tẹ́ bá tó ìyàwó yín dáadáa tẹ́ bá ń bẹ ṣe máa pápá òbò ìyàwó yín à ń lọ wá wọn lórí Ṣàbàrí kòlò tó wá pọ̀ kọ́tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. Kí ló wá sún yín lọ sọ́dọ̀ Ṣàbàrí kòlò báyìí? Àti ká máa dà fún yìí dídò yìí náà ni àti companionship kọ́kọ́ lè ti tèmi sìn yìí tí má bá wọn sọ̀rọ̀ bí olóńdò ni tábà tán kò ní fẹ́ bá mi sọ̀rọ̀ bó tó bá lórí fóònù báyìí ó máa free máa bá àwọn ọ̀rẹ́ ṣeré lọ́dọ̀ family àwọn siblings ẹ̀ á bá wọn sọ̀rọ̀ tó bá ti ké máa tẹ̀ nìkan pé kí n bèrè kan lọ́wọ́ ẹ̀ báyìí kò ní dá mi lóhùn àbíkó bí kí n bèrè kọ́kọ́ ní pé kí mo ti gbọ́ àlejò àlejò discuss
ẹni sùúrù kí lẹ wá ń wá ṣé okó lẹ ń wá àbí companionship torí tẹ́ bá ṣó kó lẹ ń wá. lórí ṣàbáríkòlò yẹn màá méjèèjì lè ní wá o okó àti companionship kò sọ́kọ lémi tó bá fẹ́ dómi nìkan ló máa ń súnmọ́ mi mà àdúrà ló máa jẹ́ ká ọjọ́ máa fẹ̀gbẹ́ kẹ̀gbẹ́. and dídó yẹn gan-an yẹn tó bá ti gbé okó ẹ̀ le má. dídó yẹn náà yẹn nígbàdùn ẹ̀. dídó ọ̀nà tí láti bí wọ́n fẹ́ dómi nìkan ló máa mú wá súnmọ́ mi pé ó so àjọjókòó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀gbẹ́ tó bá ti má tẹ̀ máa ṣeré ń gbà bí ó ṣe èdè mo ń jókòó sí lẹ́sẹ̀ mo fi fata bàbá ṣeré pé ó dẹ̀ stop ẹ̀ náà àwọn ọmọ wà nílé mo ní àṣìbọ̀ ọmọ wà nínú rúùmù wọn lè wá tó wá níbi tá a wà yìí ọmọ yìí mọ̀ kan ò lè sílẹ̀ fún mi. ẹ̀yin ò ṣe máa start ẹ̀ kẹ́ máa engineer ẹ̀. nǹkan tí mi sọ fún yín náà nìyẹn ọgbọ́n kan tèmi ṣe wà yìí bí tó service dé tí má lọ bá pé mi fẹ́ dé kókò ní dòmí àfi tó bá wù òun ṣe ló máa wá bá mi. ṣe àkọ́kọ́ tó bá bá mi náà kó o fẹ́ ṣe mi ní fẹ́ẹ́ restrict máa wọ pé tí màá allow ẹ̀ bóyá ló máa tún máa fi give reason pé o lọ ṣe ta fáì ó ṣe ń ta mi ìpínyẹ̀ òde kan mi kó so gbé mi ò rí so kò kàn mí. nǹkan tó mo ṣe torí pé tí máa sọ pé mo lọ bá bẹ́ẹ̀ pé mo make advances to him kò ní ṣe kí náà máa sọ pé òun ò ṣe ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó kó tiẹ̀ bá lẹ́bàá tó bá mi màá là sílẹ̀ fún kò tún ní dòmí kí tún gbádùn kí tún enjoy ẹ̀. ṣé kò wọn ò tóbi ni. so lórí ṣàbáríkòlò àti okó àti companionship ni mo wá ń bẹ̀ mà. ok ṣe ìjẹ́bẹ́lẹ̀ ti register èmi ò ń ṣe ìyá anybody o ṣàbà tó o bá ti dóyàwó ẹ̀ dáadáa ṣàbáríkòlò ni bá o bá ti dọ́kọ ẹ̀ dáadáa ṣe ti register ni. ẹ ló mà. ṣe ti wá register ni. bẹ́ẹ̀ ni màá mo ti register mà mo ti rẹ̀ bọ́ mi kò tí response àwọn tó ń bá chat mi àwọn tó message mi tí response wọn. okay. so àdírẹ́sì fún ọ̀dà yẹn nìyẹn ọ̀tọ́ mú pẹ́sẹ̀ wá fún yín kọ́ lọ fara balẹ̀ tó bá mọ̀ pé àwọn lọ́ọ̀bù ìyàwó wọn kọ́ yé máa wá fẹ́ di kókó yẹn kọ́ yé máa wá fẹ́ di kókó tó dà kọ́ máa lọ dalẹ̀ ara wọn rú nǹkan táwọn náà wá sí lórí ṣàbáríkòlò ìyàwó wọn wá débẹ̀. ẹ ṣeun ṣàbáríkòlò.com any kind of relationship tó bá fẹ́ ó wà lórí ṣàbáríkòlò.com and one thing tí mo fẹ́ sọ ni wípé tí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà lájò tẹ́ fobìnrin sílẹ̀ nílé àbí obìnrin tẹ́ wà lájò tẹ́ fọkùnrin sílẹ̀ nílé ẹ lọ bèrè lọ́wọ́ wọn sórí tó bá ti fẹ́ travel tó múyàwó ẹ̀ sílẹ̀ nílé tí kò ní ìwé tó lè fi rin ìrìn àjò wá bẹ́ẹ̀ ní time tó bá fẹ́ wá bá ẹ má wulẹ̀ rò ó pé bóyá ó ṣàbáríkòlò àbí kò ṣàbáríkòlò fílẹ̀ pẹ̀lú conscience ẹ̀ bó ṣe ń ṣeṣu ọ̀bẹ ló yé o ẹ̀jẹ̀ tó ràn nínú èkíní yín òun ló ràn nínú obìnrin náà ẹ ń lọ sájò ẹ lu oṣù kan ẹ lu ọdún kan ẹ wá máa ní pé wọ́n ìwọ tó gbàdí amẹ́ tó wà ní àjò tó wà lórí ṣàbáríkòlò kí ló lọ ṣe ń bẹ̀ in tó mú wọn lọ sórí ṣàbáríkòlò náà ló gbéyàwó ẹ̀ dórí ṣàbáríkòlò any type of relationship tó bá fẹ́ òun ló wà ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá ti wà lájò tíyàwó yín ò ní miss tó fi máa wá bá yín ẹ má wulẹ̀ máa dààmú ara yín jìnnà ẹ má wulẹ̀ máa bọ́dà ara yín mo ti sọ fún yín ibi tó bá bá yín ṣe dé ẹ bá ń bẹ̀ tẹ́ bá délé tẹ́ bá fẹ́ lọ dó obìnrin yẹn tẹ́ bá intact tẹ́ tí òbú ẹ sì ní elasticity tẹ́ ṣọ́ọ̀ṣì ṣe dó ṣe ló yẹ kẹ́ lọ ra tie àti boxers fún ẹni tó bá yín dó tó bá yín keep ẹ lọ ra boxers fún pé ó ṣe o ibi tó bá mi mú òbò yìí dé mo sì gbádùn ẹ̀ àní pé ta ni ẹni tẹ́ bá mọ̀ pé tẹ́ bá tiẹ̀ mọ̀ ẹni tẹ́ bá mọ̀ pé ó súnmọ́ ìyàwó yín gbà yẹn tó ń wá ẹ ra boxers àti tie fún kẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èwo làbọ̀rọ̀ máa bèrè pé ó wà lábroad ó ń bèrè pé kí ni ìyàwó ẹ̀ lọ ṣe lórí ṣàbáríkòlò kí ni wọ́n lọ ṣe ń bẹ̀ kí ni wọ́n lọ ṣe ń bẹ̀ ẹ mọ̀ pé mi ò ní tọ́ra mi kí ni wọ́n lọ ṣe lórí ṣàbáríkòlò. The number to call is +447404851234 kí ni wọ́n lọ ṣe lórí ṣàbáríkòlò kí ló ń lé wọ́n lórí kí ló lọ ṣe lórí ṣàbáríkòlò tó fi mọ̀ pé obìnrin ẹ̀ wà ń bẹ̀ báwo ló ṣe mọ̀ ṣóbìnrin yẹn ló sọ fún ẹ pé òun wà ń bẹ̀ ìwọ náà ti wà ń bẹ̀ bóyá torí mo ní ẹ̀gbọ́n kan nítorí ẹ̀ mo sọ pé tẹ́ bá ti fi picture síbẹ̀ ẹ hide picture yín ẹ fi sí private nǹkan tó jẹ́ kí tó ṣàánú ẹ̀gbọ́n mi yẹn nìyẹn ó bá ìyàwó àbúrò ẹ̀ lórí ṣàbáríkòlò wọ́n ní ìyàwó àbúrò ẹ̀ yẹn tó jẹ́ ọkùnrin yẹn kò ní time fóbìnrin yẹn
nígbà tí wọ́n dẹ̀ ṣe bẹ̀rẹ̀ marriage ó ti fi oko ó ti fi jẹ́ kí obìnrin yẹn gbádùn oko ó wá bẹ̀rẹ̀ sí ní travel káàkiri kò ní time fún obìnrin yẹn wá lọ sórí ṣàbáríkòlò ẹ̀gbọ́n mi yẹn wá lọ ta sí Ọlọ́run tó tí ò jẹ́ kí àṣírí àwọn méjèèjì tú ní nǹkan tó ń sọ fún mi ni wípé picture táwọn fi sí private ó ní ò jẹ́ kó rí àwọn káwọn náà rí so àwọn kan sọ̀rọ̀ lórí WhatsApp àwọn wá ní kó send picture ẹ̀ sáwọn bó ṣe send picture sáwọn nìyẹn wọ́n ní àwọn ò lè blame ẹ̀ because àwọn mọ̀ pé ọkọ ẹ̀ náà kò ó kù díẹ̀ káàtó fún ọkọ ẹ̀ pé so àwọn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé àwọn kàn make sure pé àwọn ò pé mọ́ ni àwọn kàn block ẹ̀ straight but kò sí tó kàn àwọn torí ọkọ ẹ̀ náà ò ṣe nǹkan tó yẹ kó ṣe so ṣàbáríkòlò tó bá wà ńbẹ̀ you can put your picture in private kò ṣe kó bí mo encourage obìnrin láti lọ síbẹ̀ but tó bá ti dó obìnrin ẹ dáadáa tóbìnrin ẹ bá lọ sórí ṣàbáríkòlò èmi ò ní mọ̀ bóyá ó má rí tó bá ti dó ọkùnrin ẹ dáadáa tí ọkùnrin ẹ bá lọ sórí ṣàbáríkòlò èmi ò ní mọ̀ bóyá ó má rí òun ló máa lọ síbẹ̀ ló máa lọ fix ara ẹ̀ síbẹ̀ nǹkan tó bá fi síbẹ̀ ní ṣàbáríkòlò.com www.shabarikolo.com gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ máa ń sọ pé ẹ fẹ́ pè mí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ èmi ò bá yàn sọ̀rọ̀ free mi ò fẹ́ listen sí problem mo ní problem free of charge kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi mo máa listen sí torí lady kan pè mí ó bẹ̀rẹ̀ sí ní sunkún mo ní kó lọ sanwó mo fún ní kókó lọ san triple owó tí ó yẹ kí n gbà lọ́wọ́ ẹ̀ reason dẹ̀ ni wípé nígbà tó wá bá mi tó sọ̀rọ̀ relationship yẹn fún mi mo sọ fún pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo ní kó jáwọ́ ńbẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó gbẹ̀yìn lọ ṣe ìgbà tí bọ̀bọ́ yẹn wá fojú ẹ̀ gbolẹ̀ ló wá lóun fẹ́ kú mo wá sọ fún bí tèmi ti wá put fit mi on ground yẹn tí mo ti wá sọ pé tó bá fẹ́ kú ló máa kú mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ láì gba owó lọ́wọ́ ẹ̀ mi ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ láì gbowó lọ́wọ́ ẹ̀ torí pé mo sọ fún ẹ wípé kò sí nǹkan kan nínú relationship yẹn ó dẹ̀ ṣì go ahead ìgbà tí wọ́n ti wá fojú ẹ̀ ráre torí pé ó wá bá mi mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ freely mi gbowó lọ́wọ́ ẹ̀ ó ní ò jẹ́ kó mọ yìí mi ṣé ìgbà tó tún wá lọ forí kó mi tó tún wá fẹ́ padà rọ́wọ́ mi kí tún wá sọ fún ẹ wípé kí tún wá bẹ́ẹ̀ ṣe láì gba owó hello nígbà tó lọ forí kó mi nítorí pé ó wá bá mi ìgbà owó lọ́wọ́ ẹ̀ ó wá lọ forí kó mi ó tún wá fẹ́ wá bá mi kí tún wá ṣe fún ẹ free of charge mo wá ní kó lọ san 50,000 naira fún mi owó tí mo máa ń gbà kọ́ nìyẹn bẹ́ẹ̀ mo mọ̀ọ́mọ̀ ló bá ní òun ò ní iye báyìí ló ń gbà lówó oṣù òun á sanwó gbádá mo ní tó o bá ti gbà mi ò fẹ́ story I'm not interested in whatever you have to say mo ṣe pa fóònù mọ́ létí nìyẹn hello. Àǹtí Yínká. Ma. Ẹ̀ka sọ ẹ̀rí ẹ̀kálẹ̀. Ẹ̀kálẹ̀ ìyá mi. Àǹtí Yínká. Mi ò fẹ́ sọ̀rọ̀ tí gbogbo kan tẹ́ ti sọ látàárọ̀. Àǹtí Yínká mo kàn fẹ́ kẹ́ máa ṣàmì. Àmín. Àǹtí Yínká gbogbo ọjọ́ tẹ́ bá lò láyé ẹ̀ ní mọ̀ wàhálà. Àmín. Àǹtí Yínká gbogbo ọjọ́ tẹ́ bá lò láyé ẹ̀ ní mọ̀ nira. Àmín. Àǹtí Yínká gbogbo ọjọ́ tẹ́ bá lò láyé gbogbo tó tara yí jáde kò ní mọ̀ nira. Àṣẹ o, àṣẹ Olódùmarè. Àǹtí Yínká lójú yín lẹ́yìn yín tẹ́ bá ti dàgbà tẹ́ gbogbo tẹ́ lọ tọ́ gbogbo àwọn ọmọ yín ò ní mọ̀ nira. Àṣẹ Olódùmarè. Ẹnìkan wá sọ pé táwọn bá tápá ò bá ká bí ó ṣe á ká ẹ̀ka ẹ̀ Àǹtí Yínká ẹ̀ ní mọ̀. Mo ń láti gbọ́ àdúrà yẹn mo ń láti gbọ́ àdúrà yẹn tó àṣẹ. Pátápátá Àǹtí Yínká gbogbo ọmọ tákàrà bá kówó epo ló bá ń kó jáde o ní bíbí kọ̀ọ̀kan kẹfì sunkún. Àṣẹ Olódùmarè. God will bless you, my darling sister. I love you passionately. I love you so much. I love your program, and God will continue to give you knowledge and wisdom. Àṣẹ Olódùmarè. Have a wonderful evening. Ẹ ṣeun ma. Ètò jẹ́ màá wá pe obìnrin yẹn ẹni tó pè mí sí màá pè padà. So máa gbowó mi o. tó bá ti tọ́jú àwọn obìnrin ẹ̀ á lọ sórí ṣàbáríkòlò. hello ya. Hello Àǹtí Yínká fẹ́ dá sétò ni o. ṣóbìnrin ló ń sọ̀rọ̀ yàbọ̀kùnrin. obìnrin. ọkùnrin ló ń sọ̀rọ̀. ok mo ń gbádùn yín. ọkùnrin ló ń sọ̀rọ̀. mo ń gbádùn yín. àwa náà wà lábroad ṣẹ́rí téèyàn bá ń ṣe pé selfish àwa náà náǹtì téèyàn bá wà lábroad tó máa wà lábroad for 2-3 years kó tó lọlé
èmi sì máa wọ̀nyí pé kí mo ti bá sọ̀rọ̀ tí máa ń wọ́n dà pé báwo lọ ṣe kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ẹlòmíì inú wọn ó ní self esteem problem àwọn obìnrin yẹn àyà wọn máa ń já àyà àwọn ọkùnrin yẹn máa ń já pé táwọn obìnrin yẹn bá wá sí bíbá wọn máa fi wọ́n lé àbí nǹkan kan so ó pè wọn kọ́ fi wọ́n sí Nàìjà kọ́ máa send owó kọ́ máa mú ọ padà kọ́ máa mú ọ wá síbí so that relationship yẹn wọ́n máa believe àwọn ní upper hand. So ẹni tó bá ṣe irú ẹ̀ tó bá believe pé òun fẹ́ avoid kóbìnrin yẹn máa change tóró máa wá sí abroad àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn kóun náà mọ̀ pé side effect ẹ̀ náà àwọn kan náà máa bá wọ́n máa kí ló máa fi pè náà. wọ́n máa bá gírísì ẹ̀. àwọn náà máa wà lẹ́kọ̀ọ́. wọ́n máa bá gírísì ẹ̀ má jẹ́ kó bó àwọn ọmọ ẹ má jẹ́ kó bó àwọn obìnrin olóbìnrin kó gí pàtà òbó wọn máa gí pàtà ó máa rust. Then you can't have it both ways. You can't. You cannot have it both ways. I'm sorry, you can't have your cake and eat it at the same time. Kò jọ. So àwọn ọkùnrin tó bá ní self esteem tó ní nǹkan tó wà worried about. All láti rò dáadáa kan tó ṣe. That's kí ló ń porúkọ ẹ̀. Yeah, àǹtí nǹkan mo fẹ́ ṣe topic lórí nǹkan tó àwọn èèyàn kan ti sọ tẹ́lẹ̀ tí mo dẹ̀ observe. Àwọn ọkùnrin African à ń ṣe good communicator nínú ilé. Bóyá torí nǹkan ta lẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òbí wa ní kí generation tí wọ́n ní. Mo bó ṣe ń discuss, bó ṣe hold the conversation without a lot of disruption. Tí conversation ò bá ti lọ síbi táwa fẹ́ kò ní lọ dáadáa. So ẹ máa rí ẹlòmíì nínú ilé, wọ́n kàn jọ máa wà nínú ilé ni. Wọ́n kàn wà physically ni, wọ́n really connect. As in communication, I think is very crucial in what determines the success of relationship as much as finance. Ẹ ṣé sir, ẹ jẹ́ ká gbé kan. Mo máa like you can discuss ẹjọ́ kan. Okay sir. Hello. Ẹ ká sọ ẹgbóhùn sókè ìyá mi ṣàlàáfíà lẹ́wà ṣé wọ́n ń bá yín pàǹpà òbò yín dáadáa. Ẹ kú ṣe máa ń sọ náà mo ṣe pè ní mà. Because mo try láti wà lórí ìṣàkóso kò lè. Mi ò rí Canada bẹ́ẹ̀ ni mà mo dẹ̀ fi message yín. Ẹ má bínú ó tún sá lọ ni àti ṣe mails wọn máa dá padà láìpẹ́ kí ló dé ṣé ẹ̀wọ̀n ọba yín pampa òbò yín dáadáa ni. In fact ìṣòkè ẹ̀ sẹ́yìn ọ̀kọ̀ọ̀kan bọ̀ tẹ máa wọ ẹ̀ka ìjẹ́kẹ́jà ti lẹ̀ láti Canada sí bẹ́ẹ̀ tó bá Canada bẹ́ẹ̀ kò wò sọ́ pé sàmà. Máa bá yín kọ máa kọ nọ́mbà yín sílẹ̀ nísìn. Wọ́n ṣe Canada every time ní Canada yẹn máa ń yọ ó nìkan náà dẹ̀ ló máa ní problem yìí I don't know why. Tẹ́ ẹ bá ti tọ́jú ìyàwó yín dáadáa apart from that you cannot keep a woman ẹ fẹ́ pa ni ẹ má jẹ́ ká wà selfish. Tẹ́ bá ti mọ̀ pé ṣì ń fẹ́ ẹ mú nǹkan yín kẹ́ so méjì aṣọ. Tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ mọ́ àbí tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ lè so méjì aṣọ ẹ dẹ̀ lè lọ bá ńjọ́ tẹ́ bá ríra yín ni kẹ́ ríra yín ńjọ́ tẹ́ bá ríra yín tọkọ ẹ bá máa wà ńbẹ̀ tẹ́ bá sì fẹ́ fẹ́ra yín that is tẹ́ bá sì lè fẹ́ra yín torí pé nígbà míì tí èèyàn kan bá ti pẹ́ ní abroad ìwà yín ò ní dọ́gba mọ́ ìwà yín ò ní dọ́gba mọ́ ẹ má jẹ́ ká tanra wa ìwà yín ò ní dọ́gba ìwà tí the other person bá wù lójú ẹ ó máa dàbẹ́ ni pé ó ń wà bí wèrè ni. Hello ya. Hello ẹ pa Facebook tẹ́ ń gbọ́ mo ń gbọ́ yín. Hello kò ṣe network ẹ ń fẹ́ gbọ́ Facebook ẹ dẹ̀ fẹ́ sọ̀rọ̀ at the same time a ti sọ fún yín pé kẹ́ máa pa Facebook kẹ́ tó pè wọlé ìwà yín ò ní dọ́gba mọ́ ó máa dàbí pé ó ń hùwà wèrè lójú ẹ ni so it's better for you láti gbọ́kàn ẹ sọ́nà kan pé well mi tó bá máa já sí kó já sí anyway fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe fún gbogbo insurance hello. Hello. À ń gbọ́ yín. Ẹ kúrọ̀lẹ́. Question lè mi ní o. Okay. Question tó bẹ̀rẹ̀ ni pé kí ló lè fà tí ìyàwó lé tó máa sọ fọ́pọ̀ ẹ̀kú tó lọ jọ ìtàbàrí kò lẹ̀? Kí ló lè fà? Bóyá ọkọ yẹn ò mọ̀ bó dó dáadáa kò dẹ̀ mọ̀ bó ṣe lè sọ pé òun ò fún bóyá ó lè má mọ̀ bó dó torí pé gbogbo ọkùnrin míì from nǹkan tí mo gádà àwọn ọkùnrin míì ò mọ̀ bó dó. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé me looking at wọn báyìí oko wọn á dẹ̀ máa rò sí ẹ láti do wàá ti máa anticipate láti do wọn
àwọn ọkùnrin míì dẹ̀ wà tó jẹ́ wípé kó ò ní fẹ́ bá wọn ṣeré jù ò ní fẹ́ bá wọn rẹ́rìn jù torí pé ọmọ kó tó bá wọn ṣeré jù wọ́n lè fẹ́ fi dídó lò ẹ́ dídó pé wọ́n dẹ̀ fẹ́ dú ẹ ìnira ló bá dé. So ó lè jẹ́ bẹ́ẹ̀. But to be hello. Hello, Aunty Nka. Hello, ìyá mi. Ẹ kú ọ̀lẹ́. Yes, ma. Ẹ kú ètò, mò ń gbọ́ gbogbo ètò tẹ́ ẹ ṣe. Aunty Nka, èmi kàn fẹ́ dúpẹ́, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Àṣẹ Olódùmarè. Ọlọ́run kan ló lè gbàdúrà fún yín tó tí bá ní kí máa gbàdúrà màá ṣe nǹkan sọ ní ìdẹ̀ fẹ́ ṣe ọ̀rọ̀ sọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹni tẹ́ ẹ fún mi tọ́lọ́run gbọ́wọ́ yín tó rántí mi. In fact, Ọlọ́run ọba nínú àánú ẹ̀ á bá mi ràn yín lọ́wọ́ Aunty Nka. Ó doyin dáadáa. Gbogbo ọmọ yín bá dé nígbésí ayé wọ́n máa bá láàánú pàdé. Àmì Olódùmarè, àṣẹ. Ṣó ń doyin dáadáa? In fact, títí dànà tó sì wà tọ́jọ́ mi tó sì kàn fẹ́ yọjú sí ni kó máa lọ mo ní rárá ṣe ti bí o. Oúnjẹ àárọ̀ nìyẹn. Mo ń gbọ́ yín. Ṣé ẹ wá rí pabambarí ẹ̀ ní pé téèyàn bá wà níbi tí ò bá níwèé nígbà téèyàn sì wọ́n wá ni. Mo ti ń ṣèwé yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó ọmọkùnrin yìí dé tí mo ṣàlàyé fún gbogbo problem tẹ́nìyẹn fún mi ṣe ló tẹ́wọ́ gbà á tó tún bá mi wá adájọ́ mi ìfẹ́ sọ̀rọ̀ òyìnbó lójú tó tún bá mi wá adájọ́ tó máa bá mi ṣe tó tún ló tún bá mi in fact gbogbo wàhálà wọn yẹn ó sọ fún mi tó wá gbogbo particulars mi tó bá mi màmá kó lọ. ó pè mí kó tó bẹ̀rẹ̀ ìwé yẹn fún yín ó pè mí ó sọ fún mi pé àǹtí Yínká mo máa ṣe bá obìnrin yìí ṣe ìwé ó ṣàlàyé gbogbo ìrìn àjò yẹn fún mi pé nítorí ti yín màá dúró tì á dẹ̀ gba ìwé ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so ṣódẹ̀ tí ó dẹ̀ mú lérí ẹ̀ṣẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà ṣọmọ jẹ́jẹ́ máa fún lóbò dáadáa o ẹ máa respect ẹ o tọkùnrin bá tọ́jú yín èèyàn láti respect èmi tọkùnrin bá tọ́jú mi tó fi mí lọ́kàn balẹ̀ tí ọkùnrin tó mọ̀ mí bí obìnrin tó treat mi bí queen mi ò máa treat ẹ bí king máa fi ayé mi máa fi tọ́jú ẹ máa fi ẹ̀mí mi tọ́jú ẹ máa gbé ní orí mi máa gbé lórí pàtẹ́tẹ́ báyìí ni bẹ́ẹ̀ tọkùnrin bá lóun ya wèrè tó treat mi bí ẹranko kò ní wo ó máa dàbí ọkùnrin bẹ́tú ẹni kò tẹ̀ ní níyì kankan lójú mi. I'm telling you. Tí ìdí làárọ̀ báyìí máa ti sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì tí ẹ káàárọ̀ ṣàlàáfíà lẹ jí o ṣára lè ṣe kúrò lé o. In fact, nǹkan tí mo bá lọ mọ̀mọ́ mi respect bàbá mi dọjọ́ ọkú mi. Ìyá tó bí mi ó respect bàbá mi ni. So mo dẹ̀ pinnu wípé kò sókùnrin tó máa come to my way. Kí ni òní respect? Ẹ jẹ́ ká gbé kọ̀ mi. Òun náà dẹ̀ wá jẹ́ tó dáa. Ó dẹ̀ ń doyin dáadáa. Mo fẹ́ gbọ́ pé ṣó ń doyin dáadáa. Àǹtí Yínká mọ̀ jẹ́ kí n sọ kó tó débẹ̀ báyìí mo ti jà mira ẹ̀rọ kò bí a ṣúgà wà lórí kinní yẹn ni. Lórí kíni kí lẹ̀ ń pè kíní lórí ètò yìí ẹ má pè kíní mọ́ lórí bí. Lórí oko náà lórí oko ni lórí oko yẹn ni kó tó wọlé báyìí mo ti rómira ẹ̀fà mo enjoy ẹ̀ o ó sì ṣùgbọ́n ó dùn o. Ẹ ṣeun hello. Lẹ́ ń pè bẹ́ẹ̀ ni máa kú iṣẹ́ wọn á pàmpà òbò ti yín dáadáa. Láti Nàìjíríà ni mà. À ń gbọ́. Mo ń gbọ́. Ẹ wo bàbá mi ẹwà àdúrà náà fẹ́ ṣe fún yín. Oúnjẹ owó tí o ti pẹ́ láyé tó ẹ̀ ní fọwọ́sọmọ sí. Àmì Olódùmarè àmì. Ẹ ní fọwọ́sọmọ sí ayé ò ní fi kó ọmọ sí yín rọ̀. Àmì. Iṣẹ́ yóò ní díṣẹ́ ọmọ yín lọ́wọ́. Àmì. Ẹ wo èmi gan-an lọ́wọ́ tí mo wà yìí láti August báyìí ìrẹ́ ni tó ní àmọ́ àwọn fúgàmù tí mo wo ẹ̀yin lẹ sí mi lójú wọ́n ẹ máa ń pè láti jẹ táwọn máa ní mò ń kàn bí ìgbésẹ̀ tán lobìnrin máa ń kọ́ àwọn bá ti mo bọ́ sí ẹnìkan lọ́wọ́ lẹ́nu láti mo bọ́ mọ̀ pé tòótọ́. Ó doyin dáadáa. Mi ò mọ̀ pé tọ́wọ́ akóbìnrin máa ń kọ́ mi mọ̀ pé tòótọ́ ni tí mo ti wà á lọ kọ́ mi for past 20 years kò gbẹ́ni tó bò mí rí ẹni yìí ó lá ẹ wò tán bá tó a sọ pé èèyàn fọ pléètì ó fọ èmi gan wà lórí ẹ̀gàn mo pariwo mo ní yóò dàbí pé nǹkan rìn náà yan ọpọlọ orí mi ní ìṣẹ̀lẹ̀ ọdún pàṣẹ lẹ́gbẹ̀ẹ́. Ẹ ní sùúrù ọkọ yìí yẹn wá ń kọ́.
àwọn tí kò sí bọ́ta ní iná dẹ̀ bọ́ta àtọ́gbọ́n ti fi fèsì àtàwọn ọmọ lẹ́nu lẹ́yìn tí mò ń sọ yín tí ó máa bá mi sanwó náà bá mi gbọ́ bùkátà àwọn ọmọ díẹ̀díẹ̀ adẹ̀tún jóra wa ó ṣe wà láti ń ṣe. bọ́ ọkọ yín ló gba léyìn o. olóko bọ́ta ń lé olóòrò àwọn kọ̀ọ̀kan tí wọ́n da jù wá lọ. lẹ́yìn náà bá kọ̀ lọ bá ẹ̀yin náà bá kọ̀ wáyàn kan fokó mi mọ́ra. ẹ̀yin náà. ẹ wò ó pé yóò tó kéré jù nọ́mà ni. ok. ẹ wò ó ibùdó gan láti bí level. nǹkan tọrọ kó máa dálẹ̀ àní tó bá réyàn tó love lásán wàá dẹ̀ máa melt wàá máa anticipate awu ẹ̀kẹ́ ìdòrò kò tí ì fọwọ́ kan ẹ̀ bẹ́ẹ̀ á máa wù ẹ́ pé kò wàá ti máa ṣáàzì. hello ìyá mi. hello. mo ń gbádùn yín o. hello ṣé wọ́n pampa wọ́n bá mi pampa òbò yín dáadáa. ẹ wo àìsí rẹ ní pampa ẹ adijọ́ ìṣàbáríkòlò àwọn tá a rí ń bẹ̀ tọ́ba ti jọ ṣáàtì tọ́ba bèèrè pé ṣé mò ń dágbé tọ́ba láàdágbé báyìí wọ́n máa sá lọ tọ́ba tún ní pé àdágbé ó pà ń gbé lásán ni pé bóyá ká pàdé lóòtẹ́ẹ̀lì láti ẹ̀ríra wọ́nà wọn ò ní pè mọ́ mi mọ́ wáyé bí wọ́n fẹ́ gbé òtẹ́ẹ̀lì bí wọ́n fẹ́ náwó ni kò yé mi o àti àmọ́ kọ́ pàdé ra wa níta lọ́ka tó wọlé ẹ̀kọ́ lè máa gbé oríṣiríṣi wá tún ilé yàn ẹ̀kọ́ máa ẹ̀kọ́ mú ẹ tí wọ́n fẹ́ bá ìrìn àjò náà wọ́n máa ń sá ni o kò yé mi o àwọn ọkùnrin Amẹ́ríkà bí àwọn fẹ́ náwó ni o kò yé mi. máa pè é ká má gbé wọn lọ sílé ká gbé wọn lọ sótẹ́ẹ̀lì kọ́ pàdé lótẹ́ẹ̀lì ká tó mú wọn wálé. no ẹ ti ẹ pàdé bí kọ́kẹ́ sọ̀rọ̀ máa pè yín after this show ẹ má worry. hello. ẹ kálẹ́ àǹtí Yínká. ẹ kálẹ́ o. ẹ ra màá ẹ kó ètò máa o. ó ga. èmi fẹ́ dá sétò ní o nǹkan tí mo kàn fẹ́ sọ ti máa ń sọ gbogbo gbà ọ̀rọ̀ tèmi àdúrà ní fún yín. àṣẹ. Ọlọ́run Elédùmarè ọlọ́jọ́ èní á dá sọ̀rọ̀ ti yín náà. àṣẹ Olódùmarè. èmi kàn fẹ́ sọ nǹkan nímọ̀ràn ọmọ kékeré tèmi ni. ṣe rí orúkọ yín Yínká TNT gbọ́rọ̀ mi rò ló yẹ kó máa pè é. ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú iṣẹ́ yín ò ní dàrú. ìlú òyìnbó lẹ wà yìí ìlú òyìnbó la jìjọ wà gbogbo èèyàn náà pọ̀ nílùú òyìnbó kò ń ṣe London nìkan ló ti ń gbọ́ yín wọ́n gbọ́ yín káàkiri àgbáyé ni. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí àáfàá mi gan ò lè jẹ. iṣẹ́ tẹ̀ ń ṣe yìí pásítọ̀ mi ò lè jẹ. nǹkan tí mi sọ fún nǹkan tí mo kàn fẹ́ sọ nímọ̀ràn tèmi pé iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ ṣe lásán. ìlú òyìnbó ta wà yìí tá bá máa rí agbẹjọ́rò wa lásán nípò mọ̀ wá rí kò sí pé mọ̀ wá rí ń bẹ̀. ó máa gbà nǹkan bó jẹ́ tọ́rọ́ bó jẹ́ kọ́bọ̀ ó máa gbà lọ́wọ́ wa torí nǹkan tó fọpọlọ ẹ̀ tó gbélẹ̀ fún nìyẹn. àti ká kò ń ṣe pé dandan kẹ́ máa ṣe nǹkan fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ nǹkan tó fi ń tèkì yín ní pé kọ́ máa pè yẹn ní àwọn nìyẹn. tẹ bá program yẹn tó bá mọ̀ pé òun fẹ́ ọ̀rọ̀ òun fẹ́ jẹ́ kó níyànjú táwọn ọlọ́pọlọ dẹ̀ wà àwọn ẹlòmíín wà lórí program yẹn fẹ́ pé wọ́n ń pè yín èmi gan mi ò ní tàn láti máa pè yín bí iṣẹ́ ni mo wà yìí àmọ́ gbogbo nǹkan tí máa ń gbọ́ nínú ọ̀rọ̀ yín ó máa ń jí mi lọ́pọlọ lẹ́yìn. ẹ máa tra ẹni tó bá ti pè yín pé òun fẹ́ gbẹ́jọ́ wá sọ́dọ̀ yín gbọ́rọ̀ mi ò ní yín àfá ò lè ṣe pásítọ̀ ò lè ṣe ẹ ṣe fáìlì fún iye tó máa san àwọn tí nàìjà bọ́ ṣe láwọn ò lówó lọ́wọ́ tó ẹ máa ṣe lówó kékeré fún wọn kọ́dọ̀ wọn lè dayọ̀ ni kò ń ṣe fún ti yín gbogbo àgbáyé ló máa bá wọn dá sí mo dẹ̀ mọ́ pọ́dọ̀ wọn máa dayọ̀ ọ̀rọ̀ tí yín náà dẹ̀ dayọ̀ lágbára Ọlọ́run ilé yín ò ní dàrú lágbára Ọlọ́run ọ̀nà yín ò ní dàrú tábà rẹ́nikẹ́ni tó bá lóun fẹ́ dínà yín pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ó ń bí òun nínú Ọlọ́run máa wá tá àṣírí ẹ̀ torí ẹlòmíì ò mọ̀ túmọ̀ Facebook gbogbo èèyàn kan ń pè ní Facebook ní ilẹ̀kùn àṣírí ni ìwọ tó bá ti débẹ̀ o ti bọ́ sínú ayé nìyẹn o má lọ jìnnà tó bá lo fake account ṣo lè lo fake account tó bá lo fake account tó bá tún lo fake picture bó pẹ́ bóyá àwọn èèyàn máa mọ̀ pé wọ́n ló wà ń bẹ́ ṣáà àǹtí Yínká Ọlọ́run á máa gbà fún yín eléyìí tẹ̀ ń ṣe yìí iṣẹ́ ńlá ni kẹ́ má ṣiṣẹ́ kankan mọ́ nílé ayé yìí ṣe bí eléyìí tẹ̀ ń ṣe yìí in fact ojúṣe lọ́ọ̀yà lọ ìmọ̀ tèmi kàn fẹ́ gbà yín pé ẹni tó bá mọ̀ pé òun fẹ́ gbẹ́jọ́ wá sọ́dọ̀ yín iye báyìí ló máa san kò ń ṣègbéraga ẹ fẹ́ gbọ́rọ̀ ẹ̀sìnlẹ̀ ayé ni then èyí tí mo tún máa sọ ọ̀tọ̀ ọmọ kéékèèké náà ẹ̀yin náà ti sọ lórí ètò lẹ́ẹ̀kan ẹni ọmọ kékeré tó bá pè yín àǹtí Yínká funfun náà ń gbọ́rọ̀ yín o àwọn funfun máa ń wò yín o wọ́n dẹ̀ ní ọmọ ọ̀dà 18 kò gbọ́dọ̀ sí lórí Facebook gbogbo nǹkan tá a dẹ̀ ń sọ ní Yorùbá yìí àwọn tó fẹ́ funfun tó jẹ́ dúdú wọ́n ń sọ fún ìyàwó wọn o lọ́kùnrin lóbìnrin wọ́n ń sọ fọ́kọ wọn o
ẹni ọmọ kékeré tó bá ti pè tó bá ti tì sí ẹni tó fún ẹ nọ́mbà lọ pè wá kó kọ́kọ́ wá bá mi sọ ẹ tẹ gbọ́dọ̀ gbọmọ ẹ sọ anything lórí ẹ torí kò mọ orú nǹkan tẹ gbélé tẹ ń ṣe o bóyá wàá fi dẹ trap lẹ fúnra wọn ni àwọn dẹ ló yí ń gbà yẹn àmọ́ èmi kàn fẹ́ sọ pé ní orúkọ tí yín lọ́kàn tèmi ní nǹkan tí ẹ ti dọ̀rọ̀ mi rò Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú yín iṣẹ́ yín ò ní bàjẹ́ agbára Ọlọ́run ẹ máa bọ̀rẹ̀ ẹ ṣé gan. tó mo fẹ́ ká ṣe tọ́pìkì tí olóbò yẹn but mo lè má lè ṣe lénìí. hello ma. hello sir o. ẹ kálẹ́ ma o. ẹ kálẹ́ o. I'm calling from Nigeria. Okay, I can see. Mo ti máa ń follow program yín for about 3 months now. Okay, sir. Mo fat Ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú yín mà. Àmì Olódùmarè. Bẹ́tẹ̀ ń túlé onílé ṣe ọ̀rọ̀ máa túlé sí yín náà ṣe lágbára Ọlọ́run. Àṣẹ Olódùmarè, àṣẹ. And lórí ṣàbáríkòlò yẹn àwa Nàìjíríà opportunity àti lè wà ń bẹ̀ ó kúrò ní Nàìjíríà àti Canada a máa restore ẹ má worry we are working on it. Because mo ti wà lórí ti Facebook yín mo ti wà lórí WhatsApp. Ẹ má worry we are working on it. I'm working on it don't worry I will do it ẹ má worry àti right wọn gogo yeah àti right àwọn oní app yẹn so wọ́n ń ṣiṣẹ́ lórí ó kàn máa ń sáwá sálọ I don't know why. Hello Nigeria àti Canada hello yeah kò sẹ́ni tó fọ̀ sí yín pè náà ẹ lè ṣe kẹ́ má ṣe nǹkan tó máa irritate èèyàn. Hello? Hello? Yeah? Àṣeyíká. Ma? Ẹ rọra mà. Ọ̀gá. Inú mi dùn pé mo pè yín lẹ́ni o, mo wá ń gbádùn program yẹn wo ló máa dúró sí i gbogbo àdáwọ́lé yín báyìí ayọ̀ ìdùnnú ló máa bọ́ sí. Gbogbo program yín báyìí mo máa ń gbọ́ inú mi máa ń dùn tí bá ti ń gbọ́ báyìí inú mi máa ń dùn ayọ̀ mi máa ń fún ẹ̀wò ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ṣe báyìí ayọ̀ ìdùnnú báyìí ló máa bọ́ sí lágbára Ọlọ́run mo kàn ní kí n pè yín kí n pé mo ṣẹ́rì fún mo love you but I love your program mo ní kí n pè yín kí yín ni mà. Thank you. Now ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ tó bá ti di I think on Saturday I'll come back again ìyẹn la máa wá fi wá sọ ọ̀rọ̀ àwọn obìnrin nípa ṣé ẹ really pamper òbò wọn dáadáa kẹ́ bá lè mọ̀ nǹkan ẹgbọ́n nǹkan àwọn méjì tí mo fún láyè láti pè but mi ìfẹ́ ṣe lénìí mi ò ní strength láti ṣe mọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe insurance kò dá kí a kúrò láyé tán ká wá máa fi nǹkan tí ká máa dábùkátà lẹ̀ fún àwọn ọmọ ní pẹ̀lú bí ojú ṣe là nísìn gbogbo orú nǹkan báyẹn la lè ṣe sílẹ̀ bóyá ìwọ tó fẹ́ keep owó fún funeral o ìwọ tó fẹ́ ṣe life insurance ìwọ tó fẹ́ ṣe any type of insurance tẹ́ bá fẹ́ ṣe èmi náà ní ẹ pè Sister Folúkẹ́ sí +44 79619 48110 +44 79619 48110 tẹ́ bá wà ní America tẹ́ bá wà ní London tẹ́ bá wà ní Canada ìlú mẹ́ta yẹn lẹ ti lè pè wọ́n all kinds of insurance tẹ́ bá fẹ́ ṣe irú àwọn insurance tí wọ́n tán máa ń ṣe ẹ jẹ́ kí n kà síta náà. Ó ní any insurance tẹ́ bá fẹ́ ṣe ẹ jẹ́ kí n kà àwọn insurance life insurance critical illness insurance income protection multi protection over 50 funeral payment plan building and content insurance gbogbo àwọn insurance tẹ́ bá fẹ́ ṣe ẹ pè Sister Folúkẹ́ sí orí nọ́mbà tí mo pè sílẹ̀ yẹn +44 79619 4811 ìtì funeral insurance yẹn ti ẹ̀dá funeral payment yẹn at least kó a máa kó tọ́jú owó yẹn díẹ̀ síbẹ̀ kò mí pé bóyá èèyàn máa kú lọ́la tó ti yẹ yín bọ̀ tí pé bóyá kó má fi ti bùkátà àti ẹ kó má lọ di ní kó má fi ní ìgbà téèyàn bá kú tán kó máa ṣépè fún yàn pé kò sówó nǹkan kan ẹlòmíì tí òkú ẹ̀ bá kú owó ló máa ń pa lẹ́kún pẹ̀tẹ́ bá ti ń dá owó yẹn sílẹ̀ ń sìn ayọ̀ àti ìdùnnú àti ọ̀fẹ́ ló máa bá dé ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ mò ń gbé ilẹ̀ Janabic tó ń bọ̀ ẹ máa mú owó dání torílẹ̀ yẹn ò pọ̀
mo fẹ́ kí ìwé ilé tèmi dé kí n tó fi wọ̀n yín ni ire o ó dàárọ̀ ẹ ṣé gan o gbogbo ẹ̀yin tẹ́ fún minister iná ò ní tọwọ́ yín o màá máa rí yín bá o gbogbo ẹ̀yin tẹ́ listen tẹ́ dẹ̀ contribute lẹ́ni náà ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ o I'm not taking you for granted bye for now.